agbẹjọ́rò méjèèjì pẹ̀lú ẹ̀rí tó dájú láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ilé ẹjọ́ yìí fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìwọ Báyọ̀ Àrẹ̀mú ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. àmọ́ ilé ẹjọ́ yìí ṣetán láti ṣíjú àánú wò ẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹ̀ ṣe ti bẹ̀bẹ̀ síwájú. ìdájọ́ mi rẹ̀. ilé ẹjọ́ yìí sọ ìwọ Báyọ̀ Àrẹ̀mú sí ẹ̀wọ̀n ọdún 15 pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. ẹ wo bàbá wàhálà yìí pọ̀ gan ni o wàhálà yìí pọ̀ gan látẹ̀kọ́ mo bí lérè ní pé níbo láti fẹ́ bọ́lẹ̀ ibo lẹ ti fẹ́ bọ́lẹ̀ ibo lẹ ti fẹ́ bọ́lẹ̀ ibo ẹ̀yẹ sọ fún mi ibo wà láwa yìí ibo wà láwa yìí. àní o má bínú. ẹ wá ilé tèmi da. sọ́ọ́rì ibi tí mo lọ yẹn kẹ̀kẹ́ ló wà lọ́kàn mi ìjọba bínú torí Ọlọ́run sórí tí n bá fún ẹ bá mi fìfẹ́ gbà bẹ́ẹ̀ n tó ń ṣe mí Ọlọ́run jẹ́ kó rírú ẹ̀. $200 ẹ ní bọ́ kúrò nínú ìṣòro yín o ẹ̀yin bàbá ó ṣe yín bàbá dáadáa ẹ má gbà mí látàárọ̀ ìwọ lọ $200 mo iṣẹ́ lọ látàárọ̀ mo gbẹ yín ẹ wá sọ ẹ mú mi $200 ẹ wá fún mi Ọlọ́run máa mú yín ni $200 láyé mi. tó bá gbìyànjú àti ṣe kan rẹ̀ máa fìbọn fọ́ orí ẹ̀ dànù. mi ò mìíràn sá keep quiet. olùkọ́. àtìgbà tó ti kúrò ní kóòtù tó ti ń ṣe bàlàbàlà káàkiri àti ń tẹ̀lé ẹ̀ kí ló wà ní bàgẹ́. ẹ jọ ẹ wo ẹ jẹ́ ká jọ sílò kú òru kẹjẹ àjọ pín mo gbà bó jẹ́ 30% fún mi. ẹni mi ti yọ mo ti káwọn jẹ sá ẹ jọ sá mo ti dúró ẹ mi ò sá ẹ sọ mo sá mo ti káwọn mi jẹ mo ti káwọn jẹ sá. Another problem. Hello, Daddy. Ọlọ́run bá. Hello, Daddy. Daddy ni mo lẹ wà látàná. Hello. Daddy. Fóònù tó rí ti yí wọn máa tún lékì ẹ. Daddy ẹ sọ̀rọ̀. Fóònù rí ti Daddy ò sọ̀rọ̀. Hello, Daddy. Daddy.
kí ló ṣẹlẹ̀ gangan náà wọ́n ẹ̀ fúláàtì bóyá ká ní kí n dúró ń bẹ̀ ẹ́ nínú ẹjọ́ ibo là ń lọ ń bẹ̀ gangan náà a kàn ń lọ látàárọ̀ ṣé ká yà síbí ẹ máa gbọ́n rí ṣé ká yà síbí ẹ máa gbọ́n rí ẹ sọ kókó ibi tá à ń lọ wọ́n ẹ̀ fúláàtì bóyá ká ní kí n dúró ń bẹ̀ ẹ́ nínú ibo gangan là ń lọ bẹ̀ gan náà. ẹ wo bí ọpọlọ ẹ ṣì ń gbé lọ náà ni tá a bá débi tá à ń lọ pàdé kò dúró ìṣòníṣó. níbo là ń lọ ń bẹ̀ gangan ìdábàá sọ ibi títẹ̀ ń lọ mi ò lọ́mọ́ gbà yẹn. àmú kankan ni mo lọ. mo dáràn. kí ló dé? kí ni ẹ? mo dáràn. àmú kọ́kọ́ là ń lọ lẹ gbé mi wá sínú housing bíbá. ibo la lè gbàdámú kankan tó lọ. kí lẹ̀ ń sọ àmú kọ́kọ́ ṣe wá papọ̀ mọ́ housing mo dẹ̀ ń bọ̀ látàárọ̀ sọ kúkú obi tá à ń lọ àṣàmú kọ́kọ́ là ń lọ ẹ wá gbé mi wá sínú estate ẹ wò kò tiẹ̀ sí jà ń bẹ̀ tó bá yẹ pé mi máa gbé yín lọ sí àmú kọ́kọ́ 2,000 naira lówó yín o. àmú kankan 2,000. bẹ́ẹ̀ni 2,000 naira lówó yín. jalo. dáàmú yàn látàárọ̀. má bínú. orí ọlọ́run ló ní kéèyàn lọ́pọlọ kéèyàn máa fọpọlọ gbé bọ̀. yálà start machine máa fẹ́ 1 2. wọ́n kí ni tó bá ti dín 5 naira ní 2,000 naira bí ìlọsẹ̀ ẹ tẹ̀ bọ́lẹ̀ lọ́nà kára fún mi jàre. mo fọlọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n jẹ́ ká máa ní 2,000. jẹ́ ká. owó kẹ́ lára o. owó kà mí lára owó epo tí wọ́n náà sá. rọra o. ẹ má fi mí lọ́wọ́ ẹ má mú mi lọ́wọ́. àwọn olórí òdùdú ọmọ ajífẹpẹ ṣeré ìwọ gangan lọmọ awúni kó máa dára lé ẹni ìsí ara òwú òkè rọrọ ṣùgbọ́n àwọn ìmọ̀ẹ́nu kúrò ní tàwọn òwú pẹ̀lẹ́ rájà ṣàlàfíà mi pẹ̀lẹ́. ọmọ bó òṣìṣẹ́ olówó ọmọ bó òṣìṣẹ́ ó di dandan kó olówó. ẹ kúlé wọn. That's okay. That's okay. That's okay. That's okay. That's okay. Come on, have your seat. Listen up. Thank you, sir. Wo olówó orí mi kí ni tó fẹ́ jẹ kí ló fẹ́ mu gbogbo tó bá fẹ́ ni kò béèrè. Mo ṣe wọ́n kí fún náà sá.
Okay for now. You're welcome, sir. What can we offer you? Kilefemu. More okay for now. If I need anything, I'll pay. Please try and eat, sir. If I need anything, I'll call you. One day, oh, my lord, here. Daddy, ṣe rí àwọn company tí mo ní company ṣọ́ ti pè yín. Yes, wọ́n pè mí. Ìgbà tí wọ́n dẹ̀ pè mí, immediately ni mo ń try láti reach ẹ. Number wasn't reachable. Mo wá ní kí secretary sọ pé kó get in touch with me as soon as possible. Sórí a lè dáṣẹ́ yẹn ṣe. Àwọn people yẹn tó bá jẹ́ pé continuous relationship ni wọ́n fẹ́ ní pẹ̀lú wa. Àfi ká gbà fún wọn. Because ayé gangan èèyàn lè dágbé. You understand? So a máa mú ẹjọ́. Kí ló ṣe ń ṣe báyìí? Ọ̀pọ̀ tó rí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ náà. Dé omi àbúrò ẹ̀ ló ń bá mi sọ̀rọ̀. Ọ̀pọ̀ tó yẹ kó gbé. Ẹ̀gbọ́n ẹ̀ wà ń bí ni. Ṣé ó máa bọ̀ ni? Àwọn tí o kò lè dúró dìrọ̀lẹ́. Excuse me. Máa pè ẹ́ létà ṣùgbọ́n ọkọ mi. Ó yẹ kó gbé. Egbò bó ṣe ń pè mí mò ń tẹ̀ ìgbà tí mo rí kó dẹ kẹta ni mo fi gbé. Ó bá ti tẹ pa ìgbà yẹn ló máa mọ̀ pé ó bí sí. Ó dà mo ti gbọ́. Òun wá ń bínú òun ná kissing ó mọ̀ pé mò ń bínú nìyẹn. Now give me that kissing. That's my baby. Daddy yẹ o olùkà wa owó kan kẹ́yìn àti ìyàwó yẹn kẹ́ máa ṣe tíátà. Eléyìí mà ní láti dáadáa kó wá lè perform. Èmi àti ẹ ní ọ̀rọ̀ tó wà very very important and you know 3 is a crowd. Fúnmiláyọ̀. Yes baby. Good of you. For the next 15 minutes 20 minutes mi ò fẹ́ rí ẹlẹ́nu staircase yìí okay débi pé o máa lọ kẹ́tísà àlẹ̀kùn wàá máa gbọ́n tèmi àti Tóbi sọ okay. Tóbi tí o bá ní company tó dẹ̀ ti ní àwọn tó ń dàgbà tẹ́ni ò bá fẹ́ pa ara ẹ̀ lẹ́sìn ilé fún bàbá ẹ̀ ni ẹ ṣáà ti mọ̀ ọ́rọ́ máa dì á. Ẹ kú àdúró tí ẹ ṣe gan. Báyọ̀ ó ní mo kú àdúró tí mo bá ń gbé níwájú tí mo ń sùn tí mo ń jí Adébáyọ̀ ó yé mi ó yé ẹ ó dẹ̀ yé Ọlọ́run wa gbogbo ilé wa iṣẹ́ ló pọ̀ tí ó jẹ́ káwọn àbúrò ẹ̀ náà yọjú. Iṣẹ́ tí wọ́n lọ́wọ́ kò jẹ́ kán lè yọjú sí i sí wàhálà bó ṣe ṣàgbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún un. Èwo nínú kílẹ̀ mi ìdádé wo nínú ẹ̀. ọ̀rọ̀ tá a sọ pọ̀ tàbá sọ̀rọ̀ tó pọ̀ kó yẹ kó jẹ́ kan wà tó máa important sí ní tẹ́ ìgbọ́dọ̀ máa gbàgbé láìláì. bó ṣe máa jáde kúrò bí. ní kíni kí ló kàn pẹ̀lú pé kí n kúrò bí. owó tí mo bá ti sọ ẹ jẹ́ kí n sọ because ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ ti ń ṣe bí ẹ ti gbàgbé nǹkan tó pè mí débi. gbàgbé tẹ́yìn bá gbàgbé tó pè mí débi owó yẹn ni mo sọ fún yín ẹ má lọ kùnà lórí owó yìí. Báyọ̀ nígbà tó béèrè àwọn àbúrò ẹ̀ ní tí mo sọ fún ẹ wípé iṣẹ́ diwọ́ àti invest owó yìí àdẹ̀rí invest lágbára Ọlọ́run ọba ò ní banújẹ́ lórí wa. Ṣé wọ́n ṣáà ń tọ́jú yín dáadáa ṣá? ń tọ́jú mi. Wọ́n fún yín lóúnjẹ. dáadáa oúnjẹ tó ń fáwọn ẹlẹ́wọ̀n náà wọn máa ń mẹ́sẹ̀ ní kí ló ṣẹlẹ̀ dáadé kí ló ṣẹlẹ̀. Oúnjẹ ẹlẹ́wọ̀n ló ń jẹ. ṣẹ̀ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni àti bí ọdún méjì ló ti wá bí oúnjẹ tí wọ́n fún wa náà nìyẹn problem. Bíbélì sọ wípé ìró ayọ̀ la máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo ní agbára Ọlọ́run ìró ayọ̀ ló máa gbọ́ sí wa agbára Ọlọ́run. Daddy, and personalize it. I understand. Ìró ayọ̀ ni màá máa gbọ́ sí yín. Búburú lè máa ṣẹlẹ̀ sí mi náà. Mi ò bẹ́ẹ̀ ẹbí. Mo ti mọ sọ fún yín lórí ọ̀rọ̀ owó important. I invest. Owó mi ni o. Owó mi ni o. Mo mọ̀. Owó mi ni o. Mo mọ̀. My friend, Officer Ṣẹ́gun, I'm ready. Àti sọ̀rọ̀ kan. Mo ti ṣetán.
owó tá a máa ní ọlá tá a máa ní tí ò ní sí sinmi tí ò ní sí fọkànbalẹ̀ tó bá yá ẹ bá dákun màmá jẹ́ àwa mọ́. Hello, doctor. Mi lè wálé ní jẹ́ kí n wá lọ́la hospital. 9 o'clock will be okay. All right. Olajire Ventures. Olajire Ventures. Yes. Okay. MTK Group of Companies. MTK Group of Companies. Ṣé àwọn yẹn náà jẹ́ wá lówó ni? Bẹ́ẹ̀ ni sir, wọ́n jẹ́ wá ní 1.2 million sir. 1.2 million? Yes sir. Okay. Chukwemeka and Sons. Chukwemeka and Sons. Okay. Mandela Transport Company. Mandela Transport, okay. And you tell what they Okay. Monday and Co. Monday and Co. Yes, sir. Káwọn Monday and Co bá ti padà company ẹjọ́ ẹ má fún wọn lọ́jà mọ́. Because mo mọ̀ káwọn èèyàn jẹ́yàn lówó kó má tún ní ọ̀rọ̀ rí lẹ́nu. On Mandela wọ́n jẹ́ wá ní 2.5 million naira. I complain but àwọn ọ̀tẹ̀ ní ọ̀rọ̀ rí lẹ́nu rárá kó bá wọ ẹjọ́ má fún wọn lọ́jà mọ́. Sorry, sir. I'm very sorry, sir. Me, mo kàn tí ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti wọn, but they are our very good customer, sir. Mo very good customer tó wà nínú onígbèsè tí òun tún ní ọ̀rọ̀ rí lẹ́nu. So kó bá ti wá sí company, so okay. Hello? Láti gbà wo? 2 hours. Are you serious? Okay. Yes, má worry. Má tún máa bọ̀ nísìn. I'll be on my way home. All right, okay. O ṣé. Ẹ bá mi compile lórúkọ list àwọn debtors ẹ̀. All right, sir. Can drop it on the table. Okay, sir. And I will attend to you tomorrow. All right, sir. I need to get out of this office right now. Kí ló ṣẹlẹ̀? Are you sure? Are you sure? Daddy! 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 Oh my God! Oh! Gbogbo sẹ́ni tó mọ̀ ilẹ̀ tó máa mọ́ ń lọ́la Ọlọ́run jẹ́lẹ̀ rere ó mọ́ wa ní àṣesílẹ̀ àwọn Ẹni tó sọ, ẹ jọ̀ọ́ máa bọ̀ ní láti right now. Please come right now. Yes, please. Oh! Daddy! 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 Oh! owó tá a máa ní ọlá tá a máa ní tí ò ní sí sinmi tí ò ní sí fọkànbalẹ̀ tó bá yá. Owó tá a máa ní ọlá tá a máa ní tí ò ní sí sinmi tí ò ní sí fọkànbalẹ̀ tó bá yá ẹ bá dákun màmá jẹ́ àwa mọ́. Ẹ ṣe kíá ọ̀gá òní fẹ́ di o ẹ jọ mú bẹ̀rẹ̀ ẹ ṣe kíá wọn ní kó bá yé o. Ẹ ṣe gbọ́ sọ.
Thank you, sir. Ọjọ́ mẹ́ta. Orúkọ kan lọ. Mi ò bínú pé ẹ̀wà wò mí. Àbí? Ẹbí sí. Ok, gbọ́dọ̀. Gbogbo ilé ńkọ́, mọ́mí àti dáàdì ńkọ́. Are you crying for me? Or what? Mo ní dáàdì àti mọ́mí ńkọ́. Pàápàá jùlọ dáàdì. Màá láti dé káàtì ni o. If not, kò yẹ ká sọ fún yín. Tóbi, lóòótọ́ ni. I knew it. Am I right? Eh? Yes. Sorry, daddy, go. Daddy, you see me. Daddy, baby, so. Àwọn ògbé kan ti ṣẹlẹ̀. Ibi lọ aláṣírí mi ti lọ. Aláṣírí mi ti kú. Bẹ́ẹ̀ aláṣírí làwa náà. Ṣé aláṣírí mi? Aláṣírí yìí ni wá. Oh, understand. Gómi ò yé mi understand. Oh, ni understand. I understand. Má ní kò lè yẹ. Alóye mi aláṣírí yìí ni bí. Aláṣírí. O ti yá mi náà mo fẹ́ máa lọ. Aláṣírí yìí ni mí. O ti yẹ láti máa lọ bẹ́ẹ̀. Mo ti rẹ́ aláṣírí tí mo ní ti kọ́. Tí o mọ̀ pọ́ rẹ̀ ni wá, já lọ. Jọ nítorí ọlọ́, mo bẹ̀ ẹ́ mo fọlọ́ bàbẹ̀ já lọ. Kọ́gà tó dé jọ, mo bẹ̀ ẹ́. Ọ̀gá, no problem. Thank you. Thank you. Ẹ ṣé. Ọ̀rẹ́ mi, wọ́n ló fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni ọ̀gá. Ẹ kí ló ṣẹlẹ̀, ṣé kò le? Ràṣẹ́gun. Ojú yín ni wọ́n ṣe wá tó fọ bàbá mi fún mi. Mo wà níwọ̀n. Ẹjọ́ tó lọ, mo fẹ́ kí bá mi arrange pé kí n lè lọ sílé, kí n lè fún wọn ní last respect yẹn ní ṣùtì nílé sí ẹ yọjú sílé. Ọ̀rẹ́ mi, ìyẹn lè díẹ̀ o. Òfin ò fàyè gbà káfẹ́ nìkẹ́ni sílẹ̀ nìsín. Ó wù mí kí n fi ẹ́ sílẹ̀, bọ̀ àwọn ọmọ kí ni màá sọ fún àwọn ọ̀gá tán bá dé. Ibo ni màá lò lọ? Ó máa ṣòro láti fi ẹ́ lẹ̀ jọ nítorí Ọlọ́run. Ó máa ṣòro. Officer Ṣẹ́gun, please. Ọ̀rẹ́ mi. Àtijọ́ wà tipẹ́tipẹ́tipẹ́. Ọmọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́. Ìbànújẹ́ ò ní dé báyìí. Ẹ̀yin lè mú tẹ́ máa sọ, ẹ̀yin lè mú bẹ́ẹ̀ ṣe máa ṣe, ẹ jẹ́ kí n lọ ẹjọ́. Omi ò lè fi ẹ́ lẹ̀. Òfin ò fàyè gbà ní káfẹ́ nìkẹ́ni lẹ́sìn. Ó wà ní prison, ó ló fẹ́ jáde lọ sí òkú. Nǹkan tó fi ń fihàn náà sí prison nìyẹn. Ara nǹkan tó ń pè ní prison nìyẹn. Ó ò ní láṣẹ láti ṣe àwọn nǹkan tó yẹ kéèyàn ṣe. Bó kí la máa sọ fáwọn ọ̀gá tó bá dé. Ṣé màá ní ó yá Báyọ̀ jáde, ó fẹ́ lọ sí òkú bàbá ẹ̀ o. Àwọn ìyókù tó wà ní prison táwọn náà bá náà fẹ́ lọ sí òkú bàbá wọn kọ́ ká tó àfi gbogbo wọn lẹ̀. Kó ṣe é ṣe ni má bínú ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ni. Ó mọ̀ pé ó tóbi lọ́wọ́ mi gan. Ní gbogbo àwọn tó wà ní ọgbà ẹ̀ ó yàtọ̀. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe ni. Bóyá kò bu yẹ̀pẹ̀ yẹn fún mi níbí kí n lọ bẹ̀ sí bàbá yìí lójú ńlé. Màá ṣe yẹn fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tàjọ jẹ́ nínú bí. Bọ̀ wípé kí n fi ẹ́lẹ̀ kó lọ. Agbára mi ò gbé. Mi ò lè ṣe ìyẹn ṣùgbọ́n má bínú. Ṣé ẹ ti jẹun?
báyọ̀ ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló ń ṣe mí. máa ní kò jẹ búrẹ́dì bí kò tó máa padà sínú ọgbà ni kò sí nǹkan tí mo lè ṣe sí ọlọ́run àwa pẹ̀lú ọlọ́run àdúró ti bàbá lọ́nà ọ̀run ọlọ́run àdúró ti wọ́n náà fúnra rẹ̀ pẹ̀lẹ́. ó ṣe ní 25,000 lọ́wọ́ mi o olówó lọ́wọ́ mi àti lè yọ inú ẹ̀gàn ká fi yẹ̀pẹ̀ ránṣẹ́ tèmi gan ò bá lè lọ torí iṣẹ́ ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n ó wù mí kí n ràn ẹ́ lọ́wọ́ ìwọ náà pé mo nífẹ̀ẹ́. Báyọ̀ congratulations. mi ò understand o. Congratulations, ma. Me understand. Oh, understand. Ìwọ náà ṣe understand yẹn, lèmi náà ṣe understand. Bí kò ṣe yí ẹyẹ ni ò ṣe yé mi náà. Anyway, nǹkan tí mo kàn lè sọ fún ẹ ni pé kó o dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. Ó jẹ́ àdúrà náà ni wọ́n ń ṣe. Ó jẹ́ àwẹ̀ ni. Ó dẹ̀ jẹ́ àbọ̀rúbọyè náà ni wọ́n fi support tó ṣẹlẹ̀ definitely ṣàdúpẹ́ lọ́wọ́ wọn. Iṣẹ́ wọn ti dáhùn. Iṣẹ́ wọn ti dáhùn gidi gan ni. Iṣẹ́ wọn ti dáhùn. Kò lè má fi wọ́n lè kó máa dúpẹ́ ẹni tó gbọdọ̀ gbàgbé ni wọ́n. Mi ò dá sáà gbé ló ṣẹlẹ̀ sá. Anyway, torí pé o mórí ọwọ́ tó wà orí ọwọ́ tí kìíní ìdá ìbàdé yìí ó strange sáwà náà bọ́bá náà ò mọ nǹkan kan anyway èmi mọ̀ ṣáà pé o láti mọ̀ ọmọ ẹni tó ń jẹ́ Àkànjí Arówólò. Àkànjí Arówólò àmì ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ sá. ṣọgbọ́n o mọ Àkànjí Arówólò. Ta ló ń jẹ́ Àkànjí Arówólò? You must be joking. O mọ Àkànjí Arówólò. Ọ̀gá mi ò mẹ́ tó ń jẹ́ Àkànjí Arówólò. Mi ò mẹ́ tó ń jẹ́ Àkànjí Arówólò. O mọ Àkànjí Arówólò. Mi ò mẹ́ni tó kẹ́ bẹ́ẹ̀. Wo fọ́tò ẹ̀ wo ẹni dáadáa. Dádì rèé. Dádì mi. Dádì o. Mọ̀ wọ́n dádì ni èmi máa ń pè wọ́n sá. Ṣé bó lóò wọ́n lórí? Kí ló máa ń jẹ̀yìn èèyàn tẹ̀yà pìtẹ́ndà báyìí náà? Dádì ẹ̀ wo. Mi ò mórúkọ yẹn ni mọ́tò wọn bàjẹ́ ó ti pẹ́ díẹ̀ sígbà tí mò ń sọ yìí ó ti pẹ́ gan mi ò tiẹ̀ lè rántí ọdún tó jẹ́ mọ́ rárá mọ́tò wọn bàjẹ́ sí street wa ni mo dẹ̀ ń lọ mo dẹ̀ rí mo bá wọn pe mechanic tó wọ́n bá wọn tún mọ́tò wọn ṣe ṣó ti yé yín in fact èmi gan ni mo padà gbé wọn délé wọn ní driver wọn sick mo wà lọ́dọ̀ wọn gan fún bíi ọ̀sẹ̀ méjì ńgbà yẹn kó tó di pé wọ́n travel lọ sí Spain gbàtàn lọ wọ́n fún mi ní 30,000 naira àti gbà yẹn tí nǹkan ti yíwọ́ díẹ̀ mo dẹ̀ ti wá wọn náà gbé bẹ̀ yẹn mọ́ pé wọ́n ti ta ẹbẹ̀ yẹn fún àwọn kan wọ́n náà ti lọ kọ́lé wọn kan síbòmíì mi ò mọlé tó ń gbé mi ò mọrúkọ wọn gbogbo bàtà fi wà lọ́dọ̀ wọn dádì ni mò ń pè wọn. ọ̀gá mi ò. O mọ ẹni tó wà níbí. mo mọ wọn sìn àmọ́ kì í ṣe o ìṣe pé bóyá pé ẹ sọ̀rọ̀ tàbí pé ẹ ti o get in touch pẹ̀lú wọn bákan. mo mọ wọn bọ̀ mi ò mọrúkọ wọn sà. ọ̀gá tí wàá lé nìyí o ọ̀gá pátápátá sí wa fáwọn ọ̀gá tó tún jọ gàṣà wa ò lẹ́ nìyí o. àwọn ṣáà ni wọ́n kọ report wọ́n wá bí njọ́ kan nígbà tá a kó gbogbo ẹ̀yìn ẹlẹ́wọ̀n yẹn jáde tí kọmíṣánná ń bọ̀ ìṣàmù bọ́n ṣá ṣe rí ẹ láàrin wọn wọ́n ṣá tó ṣá ṣùgbọ́n pé ó sì yẹ kó ló like another 10 years níbí so wọ́n ṣe forúkọ ẹ̀ sínú àwọn tó yẹ kán fún amnesty nìyẹn anyway congratulations o kò rí ẹ. so tí o bá tó ẹ o fẹ́ bọ̀ mí lọ́wọ́ àti di same category o ti free àbí ipa mi ìrẹ́ ìyẹn náà fi máa ń gbàgbé yàtẹ̀ ti jẹ́ nbì kan náà anyway wọn náà mọ ohun tó o ṣe tó fi débí mo dẹ̀ ṣúà pé ohun tó o ṣe tó fi débí yẹn bó o ṣe máa gbàgbé nígbà tó bá dé ta nìyẹn ṣé àjọjẹgbẹ́ tí mo máa náwó sí ẹ tí wàá dé ẹgbàá mo fi test brain yẹn ní so definitely tó bá bọ́ síta ní ìsìn ohun tó gbé ẹ débí yẹn máa gbàgbé lójú ẹsẹ̀ ni anyway èmi ò ń pàrọwà fún yẹn o ilé ọmọ aláìlẹ́kọ̀ọ́ lélẹ́yìí ẹlòmíì ní iná àwa bí akúdàrú síbí náà ni tó bá mú ẹ bọ́ síta kò change tó bá mú ẹ má bọ́ síta ṣó fẹ́ gbọ́ ẹni ẹlẹ́wọ̀n tó bá misbehave tó bá kú ókú dànù ni àti ẹsẹ̀ own risk ni ó kù sí ẹ lọ́wọ́ àdè láìkí second comma third comma àfẹ́ wọn ní ọgbà ẹ̀wọ̀n yìí so ìgbà tó bá máa kú omi sí wájú kú mọ́ gbàná ìfiri ma ètò tí ì lè lọ ní èní sọ́la ìjọ tó bá máa dín wájú kú you can go yeah, bye.
má sì tọ́lọ́hún ò lè ṣe o. Hello? Ta ló ń sọ̀rọ̀? Project ready. Bùrọ̀ Báyọ̀, nọ́mbà ló fi ń pè yìí. Wọ́n ti fi yín lẹ̀. Amnesty. Praise God. Ìjẹta mo ṣe ń wo news tí mo gbọ́ pé gómìnà ti fún àwọn kan amnesty. Ṣé wọ́n lára wọn? Oh my God. Bùrọ̀ Báyọ̀ àti miss yín gan. We can't wait to see you. Ìgbà wọn máa fi yín lè báyìí. Saturday. Ọ̀túnla. Oh my God. I'm really happy. Hello? 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 Baby, má bínú, mo sọ fún ẹ tẹ́lẹ̀, bọ̀dá mi, I mean our first born, wọ́n ṣàṣì àwọn kankan, wọ́n wá lọ sí ọjọ́kó yẹ. But right now, ìjọba ti fún wọn amnesty. I'm very happy. Thank God. Olúwa ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀. Wọ́n á sì bí kí wá pé ẹ̀kún jẹ ti rẹ́dì ní pàtó adúpẹ́ nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀. Olúwa ṣeun. Kì í ṣòro oúnjẹ right now. Mo ní láti pe sister mi. Anyway, jẹ́ kí èmi lọ́wọ́ abẹ́ safe tí bó lọ. No problem, no problem. All right. Hello? Hello, dẹ́rù mi. Bọ̀dá mi ló pè mí sí wọn náà fún àwọn amnesty. Yes! Yeah, báwo ni? Ẹ̀gbọ́n, ìkan nínú àwọn properties ta acquire. Àgbẹ̀ fún contractor ni kó bá renovate ẹ̀. Actually, àwọn staffs kan gbé ń bẹ̀. But àwọn gbé kẹ́ bá wà níbẹ̀ wọ́n máa pay ju hotel tẹ̀wà tẹ́lẹ̀ lọ. So that at least I'm feel at home there. And pending the time, I'm going to get Bomi. I understand. Let's go inside. Yeah, take our wallet. I like it. It's obvious. Let's see. Let's go. What's that your name again? Charles Olaopin. Charles Olaopin. I don't understand. Charles Olaopin. Olaopin. Yes. And you? Bolaji Johnson. Omojara Johnson. No, Bolaji Johnson. Ó dẹ̀ jọ àǹtí tó máa àǹtí. Bọ̀dá mi. Àwọn staff tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn wọ́n gbé ibà nílẹ̀. Àwọn àti wọn lẹ́jọ́ máa gbé. Kẹ́ bá need anything, ẹ béèrè lọ́wọ́. A máa ṣe fún yín. No, ẹ jẹ́ ká explain fún ọ. Kò ṣe pé bóyá ẹjọ́ máa gbé nínú yàrá o. Àwọn ni wọ́n bá Bọ̀dá Tóbi ṣiṣẹ́. Bọ̀dá Tóbi fẹ́ kó máa gbé lọ́dọ̀ àwọn. Wọ́n ṣe ní kó máa gbé bí. So ẹ máa bá wọn gbé bọ̀. Ẹ máa ní yàrá títí yín. Ẹ gbọ́dọ̀ disturb ẹ̀gbọ́n mi yàrá wọn. Then a máa fún yín ní there's one extra room náà tó máa ṣe in case tẹ́ bá ní àlejò. Àwọn àlejò yín máa lè sùn síbẹ̀. Ṣé nǹkan tí mo sọ yé yín? So you have nice time with them. You can go. Thank you. Thank you. So, kí lẹ fẹ́ jẹ? Ẹ sọ̀rọ̀, kí lẹ máa jẹ? Mọ́mí, mo wà okay. Ẹ lè wá okay o. Ta lè má sọ yìí. Ẹ̀yin tẹ́ wà ní ẹ̀wọ̀n láti jọ fún crime tẹ́ kọ́ mi tàbí tẹ́ kọ́ mi mix up shower. Tàwa lè sọ kí náà fún yín jẹ lẹ́wọ̀n. Ó yẹ sọ̀rọ̀ kí náà fún yín jẹ lẹ́wọ̀n. Kò sí nǹkan kan. Hòtẹ́ẹ̀lì tá tí wọ́n fi yín sí chile jẹ oúnjẹ perfume. Èmi mi ní gbà máa ṣe oúnjẹ ilé fún yín. Ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi ti ṣiṣẹ́ dáadáa so owó ti wà dáadáa tá máa fi tọ́jú yín.
What the hell? Gosh, I hate that name. What the hell? Let me just say, Johnson! Johnson! Yeah. Oh, tell me what you want to buy. Kí ló ṣẹlẹ̀ tó fi dá mi dúró látàárọ̀? Má bínú. Dídádúró yóò tẹ̀ wá mátà. Babe, I'm money. What? I mean money. I need money. Money. I mean money. Serious? Oh, Bola. Don't bother me, please. Kí ló máa ń ṣe? Orí báyìí ló wà, mo ń tẹ̀lé lẹ́yìn, mo ń pè ó dá mi lóhùn. Má bínú now, I'm sorry. Babe, I mean money. You know it's beef. I'm excited, like seriously. Money. Money now, sorry. Okay. That's it. I told you I'm in money. Níbo ló ti rówó tó wà lẹ̀? Anyway, ibo lẹ tún ti expect kí ti rówó? Tóbi ni. Yeah, ó ní kí n fi ṣe preparation birthday mi. What? Kí n ra nǹkan tó wù mí. 300,000 naira. Fún birthday. Láì ṣe wedding. Hey! This is serious. Hey, you po. Èmi wá gbàládùra. Wí pé èṣù àti ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní jẹ́ kó yàwó pẹ̀lú ẹ o. Àmín. Ọ̀rẹ́ mi, èyí tá ń sọdún. Wo ni mo bá sọ̀rọ̀. Fara balẹ̀ o. Fi ara balẹ̀ pẹ̀lú bọ̀bọ̀ yẹn o. Kí má calm down. Tí mo bá calm down pẹ̀lú ẹ̀, ta ni mo ti fẹ́ calm down pẹ̀lú? Ṣáwọn aláwọ̀ yẹn, àwọn tí wọ́n ní kọ̀ọ̀kan ẹ̀ fẹ́ calm down pẹ̀lú ni. A ṣáà pè yín lórí ọ̀kadà ẹ̀dá wa lọ, ṣáà ní nǹkan ta fẹ́ rí yín fún ta fi ń lé yín bọ̀ ń bíbà. But Bọ́lá, gbogbo nǹkan tí mo sọ́lẹ̀ yìí yóò rẹ́ sì fi sí. Kí ló kọ́ mi bẹ̀? Ọlọ́run ṣe tiwa náà fún wa náà. Ẹ ní sùúrù, ẹ fi wù yẹn sílẹ̀. Bí pé bá ṣe máa ná owó yìí tí ò ní dàbí ipa náà kùnà. Kó má bàa forí ṣánpọ̀n o. Ọwọ́ ẹ̀dẹ̀ nìyẹn dẹ́kun sí. Ṣùgbọ́n kí mi mọ́wọ́ náà. Ìwọ náà ló máa bá mi yanjú everything, ló máa bá mi plan ní dáadáa. Because gbogbo ìsìn máa náà dànù lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kí ni? Owó tàwa fi plan ní birthday. Best planner. Anyway, yọ lọ́rọ̀. Ẹlẹ́fẹ́ rí wa. Mo ń bọ̀. Kẹ wá sọ pẹ̀lú yín. Ṣáà dá mi náà. Ẹ̀jọ̀ kí lẹ́yìn tí ní ìwò òdùnà? Kí ló ṣẹlẹ̀? Tí kí ni mo sọ́ọ̀sì? Wọ́n ní ẹ̀kọ́ ní ìròyìn ṣé wàá làwọn àbẹ̀ rẹ̀. Ẹgbẹ̀lẹ̀ ẹni alátẹnujẹ. Ṣé o tún fẹ́ bèmí jà sí i? Ló bá tán lé mi. Bí pé ìjọ dáhùn ebi ń pa mí o. Ẹgbẹ́ ìjà wa gidi. Ẹ̀gbọ́n mi bọ́lẹ̀ ẹ̀ka wọlé. Ẹ̀ka wọlé. Bùrá mi ẹ̀wọ̀ ẹ̀ kì í sọ fún yín kí dáàdì tó kú bí táwọn àti mọ́mí jọ ń gbé lélẹ̀. Ṣé you understand? Ẹ̀ka wọlé mi. Ẹ kà wọlé ẹ̀gbọ́n mi. Ẹ ló mọ́ mi ẹ kúrò lẹ́ bọ̀tẹ̀ nílẹ̀ ní máa dé tẹ́lẹ̀ ṣé ẹ̀ tí bá wọn ṣènáwó tán ni ó tún dọ̀la in fact mi àtẹ̀gbọ́n mi gan la wà nínú ilé gan báyìí sí tàtẹ̀ ó pé ẹ máa délé ní tẹ́lẹ̀ ni.
Ọlá again. Okay. Ọlá aṣọ ọjọ́ lálọ́. Bọ́dá mi, ilẹ̀ tí wo gbónú ilé round yẹn. Kí wá ló ṣe tójú ń rí báyìí? Abẹ́tú lọ ronú ni. Ẹ wò, ìrírí òun náà pè lágbà. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ ní láti gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Ṣé you understand? Anyway, èmi àti àjọ débì kan lọ́la. Bí a kẹ́ bá débẹ̀ bí a gbogbo nǹkan tẹ́ ń ro ìbí ẹ máa fi share up. Kí lẹ fẹ́ mú gan sef? Tóbi, ẹ̀dá ò lè wà láyé láì ronú. Bọ́ gbogbo nǹkan tí mo ń rò, mo mọ̀ pé Ọlọ́run á ṣe ni dáadáa. Mi ò mú anything. No, possible. Ẹni láti mú nǹkan. Ẹni láti mú nǹkan. Ẹ̀gbọ́n mi ní láti share up sẹ́. Ẹgbà ẹ mú nǹkan. Ẹ̀dẹ̀ wá ń ṣe bí ọmọ ìkéré. Ó bá ń pààlà ń ṣe báyìí kí lẹ fẹ́ máa bá wa sọ. Ẹ mú nǹkan mẹ́rin ẹ share up. ShopRite, yo. After spending my money, oh, they come they say we no feel like yo. Come shama, oh, wow. Come shama, oh, wow. We go in higher. Come shama, oh, wow. Come shama, oh, wow. We go in higher. Kososhi, I'm singing Kososhi. My mommy wa Gucci, but don't bet sorry give Benchi. They can do anything they can do. Don't tell me no. Now she there for my joint account. Oh, what Timo no me ole account. Don't tell me no, let's carry go. Oh, shama, oh, wow. Oh, shama, oh, wow. We go in higher. Oh, shama, oh, wow. Oh, shama, oh, wow. We go in higher. I've been searching. Mama, see, but you find me. Yeah, any day, you find me. Any day, I bet you know what time is it. My girl, I'm music. Nigga, pussy. I'm on it up, prepare them. What do you say, Bell? Prepare them. Call Shama, wow. Somebody. Call Shama, wow. We go in higher. Call Shama, wow. Yeah. Call Shama, wow. We go in higher. Ignite your passion, no. Make up your mind for my session, no. Let me pack my trailer, go. Inside your station, no. Checking wallet. If I wallet, call it. Checking wallet. If I turn off, see it. Dictionary, give my lot of me more pomo yet now she there for my joint account. Oh, what Timo no me ole account. Don't tell me no, let's carry go. Oh, shama, oh, wow. Oh, shama, oh, wow. We go in higher. Oh, shama, oh, wow. Oh, shama, oh, wow. We go in higher. You fling. Personality, super deep. Alongside LKT. Yeah. Thank you very much. Stop the music. Thank you very much. To my special baby, I don't think you really know how special you are to me. Oh, mo bó ṣe tó lọ́wọ́ mi. Ẹlẹ́yin ju ẹgẹ́ mi. Oh, mo ya rẹ lọ́dọ̀ mi. Mo fẹ́ surprise ẹ. By this time 10 a.m. tomorrow morning, can name any type of car. Si o fẹ́, name it and I'm going to give it to you. Hello everyone. Now I'm jealous. This is my brother's piano. You can see that again. So, I'm not fashion.
I'm actually building a 4 flat apartment kan wà bẹ́ẹ̀ especially for our wife to be. Thank you. Okay, thank you. Tó bá ti jẹ́ pé anything tá bá ti sọ àtẹ̀wọ́lẹ̀ rẹ̀ pa. Ẹ mọ̀ tó bá sọ pé ẹ fẹ́ jókòó ni o. Ẹ fẹ́ pàtẹ́wọ́ pa. Let me see my brother bro. Busy again. Bó ṣe wù mí ni má ṣe jayé mi lọ. Ọba, I can't explain mi ò lè ṣàlàyé o. Bó ṣe wù mí ni má ṣe tẹ̀ṣẹ̀ yẹn lọ. Àwa mẹ́tẹ̀ẹ̀ta ni ìyá àti bàbá bí. Wọ́n dẹ̀ ní iye kan alábàáhùn kò ju mẹ́ta yìí lọ. Tá a bá wà báyìí tá a bá lè bára wa sọ̀rọ̀ à ń túnra wa jẹ ni. Bẹ́ẹ̀ni. Bọ̀dá mi, kí ló ṣẹlẹ̀? Kò tí ì sí nǹkan kan, àmọ́ kó má bàa ṣẹlẹ̀ ó ní nǹkan tí mò ń tà láti fẹ́ sọ yìí. Bọ̀dá mi ẹ sọ nǹkan tí ẹ fẹ́ sọ. Àtìgbà tí mo ti dé ìnákúnà lẹ́ẹ̀ná. Inú àpàlẹ̀ ń ná ẹ kàn ń ṣe bí ọmọ ojú tí ò rọ́ lárí. Mi ò sọ́rì láti sọ torí pé nǹkan tí mo fojú ara mi rí ni. Exactly. Mo mọ bá ṣe jọ wà náà. Kó tó di pé mo lọ síbi tí mo lọ mo bá ṣe jọ wà. Ó ṣàdépò tá a wà tó jẹ́ pé agídí la fi ń jẹun àárọ̀ agídí la fi ń jẹun ọ̀sán. No, pátí tó gbé mi lọ tó sọ wípé òun ṣe birthday fún girlfriend díẹ̀ o. Tí kì í ṣe pé bóyá òun ló máa fẹ́ sílé torí mo bí ẹ̀ bàtà bọ̀ ó ní ó possible kó bá jẹ́ òun ló máa fẹ́. Èrò mélòó ló wà bẹ́ẹ̀ tí wọ́n fi fún ní mọ́tò. Ìwọ sọ wípé òun kọ́ ilé kan lọ ó máa fún lódìndínlé. Mi ò gbọ́ pé bóyá ẹ̀yin guys bóyá ẹ mọ nǹkan tí ẹ ṣe ṣá. Ẹ kàn náwó owó tí ẹ ò mọ̀ díẹ̀ tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ ò mọ̀ bí mo ṣe dààmú ṣiṣẹ́. But I do not understand. Ẹ kàn ń sọ̀rọ̀ owó. The money tí bàbá wa ṣiṣẹ́ fún tó jẹ́jẹ́ pé mélòó náà lówó òun ẹ̀gbọ́n mi tó ṣiṣẹ́ rẹ̀ ṣé yín mọ anything níbi tẹ́ wà ní. And moreover ìjọ torí ọlọ́ ẹ má parọ́ ọmọ ẹlẹ́dàá mi ẹ mọ̀ pé ẹlẹ́dàá mi lè ẹ má parọ́ ọmọ ẹlẹ́dàá mi ò ní mo máa fún ní odidi ilé o mo ní ó ní 4 flat kan tí mò ń kọ́ pé mo dẹ̀ máa fún ní kan ní àwọn flat yẹn and nǹkan tí mo fẹ́ fún is 2 rooms and a parlour and a store and I do not understand why you're please. Are you alright? Are you talking to me? Bọ̀dá mi. Ẹ wo ẹ má bínú àmọ́ ọ̀rọ̀ mélòó ni mo ti sọ bọ̀dá mi ọ̀rọ̀ mélòó ni mo ti sọ gbogbo nǹkan tá à ń sọ gbogbo ọ̀rọ̀ yìí náà ẹ̀yin ni mo fi jọ gbogbo ìwà pátápátá tó wà lọ́wọ́ mi ẹ̀yin ni mo fi jọ. Ẹ wá ṣe fẹ́ kí n jẹ̀bi ìtorí mo mú yín jáde ńsìn. Èdè ń sọ pé ṣiṣẹ́ kan fowó ṣé ẹ mọ bí everything ṣe bẹ̀rẹ̀ kó tó dín pé adébí tá wà yìí. He works hard now. Bọ̀dá mi ẹ má yẹ kí n wojú yín o ẹ má yẹ kí n wojú yín bọ̀dá mi because mo ò lè wá jókòó sí ibà kí n máa sọ rubbish kí wọ́n bá rẹ́dì kó bá mi ta. Èmi ti repost ara mi tẹ́lẹ̀ kó nice now ẹ mọ̀ kó máa bínú ẹ má wò wọ́n bẹ́ẹ̀. Wọ́n máa ń ṣiṣẹ́ bọ̀dá tó bí ń ṣiṣẹ́ gan tó máa lọ láàárọ̀ ó dalẹ̀ ìwọ́n ṣiṣẹ́ ó fi yín síbi ẹ̀dẹ́ ẹ̀kan náwó kàn fún yín lówó ẹ̀nà ẹ̀yìn imagine báwo lè ṣe fẹ́ kó feel ẹ wo bí tẹ́ wà látijọ́ yìí sí kò sí nǹkan kan ṣe pé bóyá pé ẹ̀dẹ́ ẹ̀kọ́ nǹkan kan àbí ẹ ṣe nǹkan kan sílẹ̀ kò nice ẹ máa fi ọ̀rọ̀ ẹ máa fi ṣírò ara yín wò ẹ máa appreciate nǹkan díẹ̀díẹ̀ bọ̀bọ́ yẹn ó ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ owó ẹ̀dẹ́ ẹ̀kan náwó ó nice now àwọn fúnra ẹgbẹ́ àlùpẹ̀ ẹ̀ lè ṣe nǹkan kó dá ọlọ́run kó dá ìwà burúkú ni. Àbímú lálá Tóbi Wùnmí. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí orí ọlọ́run tí kì bá ṣe orí ọlọ́run ṣó fáìn tó mi. Bọ́lá mo fáìn jù ẹ lọ. Mo fáìn jù ta ni lọ. Ṣé o rò pé torí pé fáìn ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ló fi rí orí ọlọ́run. Àti kí tó wà ní kí ni mo fáìn ni. Gbà mí o Tọ́lá. Kí ló ṣẹlẹ̀ what's up? Bímpé, I'm so sorry. Má bínú sí mi. You can't believe this. What is it? Mo fi mọ́tò ẹ̀gbà. Má bínú jọ. No. Báwo lè máa ṣe bẹ́ẹ̀ náà? Why will you do that? Ó dẹ̀ kó mọ́tò ẹ̀ ṣe ra fún mi ni.
God. Take it easy. Mọ́tò tó ṣẹ̀ṣẹ̀ rà fún mi. No. Kí ló ṣẹlẹ̀? Òun tó ṣe ń flare up. Iye onímọ́tò. Irọ́ là ń pa o. Àfi mọ́tò gbá o. You got me. No. Dẹ̀mọ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ ra mọ́tò ìfún mi ni now. Ayé ti já. Ọ̀rẹ́ mi. Anyway, ọ̀rẹ́ mi. Congratulations once again. I'm so happy for you. Thank you. Tó bá rí bó ṣe nice lọ́wọ́ mi ìgbà tí mo drive ẹ̀. I'm happy. Thank you. Anyway, fún mi ká kì í tẹ̀jọ́ ọkọ̀ lọ́wọ́ mo fẹ́ mọ̀ lọ́sẹ̀. Mo ṣàrọ̀rẹ́. Ẹni mo tún. Ó lè go for Africa. Ọ̀rẹ́ mi. Kẹ́pọ́ ní eré yọ̀. I'm so happy for her. Ọlọ́run bá mi gbọ́. Ó dá kéèyàn máa bọ́ ní eré yọ̀. Kéèyàn náà lè rí eré sí tiẹ̀. Mo tẹ̀ bẹ́ẹ̀ àdúrà rẹ̀ pé nípa Ọlọ́run àṣetàwá náà. Àmín o. Wọ́n ṣe ti wá o. I love it too. I'm so happy for her. Àní kò ṣe sùúrù ayọ̀. Mi ò lè ṣe sùúrù. Bí mo ti bá sọ ni mo ti sọ yẹn. Tó ti yẹ yín, èwo ni kí n máa bá wà àbúrò mi sọ̀rọ̀. Kọ́ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ṣe sùúrù. Màá máa bá wọn sọ̀rọ̀, wọ́n máa ṣe fọ̀rọ̀ níwájú mi. Wọ́n máa gbómi lẹ́nu. Tó dáa bẹ́ẹ̀ ni. Kò dáa. Ó yẹ kó bá wọn sọ̀rọ̀ kan gbọ́ ni torí pé ìwọ lẹ̀ gbọ́n wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó máa ṣe sùúrù náà níbi tọ́rọ̀ gbédè yìí. Ẹ wo màmí ṣe ẹni kó tó di wípé ìpìyà dé sáàárín àwa méjèèjì níwọ̀n bá ráńpẹ́ tó fi dé yẹn àbí iye ọdún tó fi dé lóòótọ́ ni náà ṣé kìí ọ̀dẹ sáàárín wa ni. Kò lè ṣé òde ṣé mo níbi tẹ́mi wà tẹ́yìn fi wà bí abẹ́ẹ̀kọ́ àbí ó ṣàdí bí mo ṣe fi yín lẹ̀ kí n tó bá yín mo ṣe bá yín ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ti wà báyìí. Adúpẹ́ fọlọ́ má tún ròyìn mọ́ nǹkan ó ti da nìyẹn jẹ́ ká èyí tó ń sọ tí wọ́n ṣe tí ò da yẹn lè kó jẹ́ ká mọ̀. ó tẹ̀mí fẹ́ sọ fún yín ni pé nígbà tí mo mọ̀ yín nígbà yẹn lọ́rùn ẹ̀ ń ṣàkóso àmọ́ nígbà tówó ti dé báyìí tówó ti dé tí gbogbo àwọn yín dẹ̀ ti ṣe lólólólólóló yìí ní ìmọ̀rúwà tẹ̀ ń wò wọ́n sí bẹ́ẹ̀ ni torí nígbà yẹn ò ní ṣàbòsí. ní ìṣàbòsí náà. ṣé ìsọ fún mi wípé bí àwọn àbúrò mi ṣe náwó ìṣúgà tí wọ́n ń ra mọ́tò fóbìnrin wọ́n kọ́lé fóbìnrin wọ́n fún àwọn èèyàn tí wọ́n ò ní ìdí kan wọ́n fún wọn ní nǹkan tó bá wù wọ́n àwọn àbúrò mi akọ̀dé dé pé èèyàn wá fún yàn ní $1 million wọ́n láwọn ṣoore fún àwọn àbúrò mi di Dangote wọ́n di Wálé Adénúgà lójijì ẹ̀rẹ̀ sọ pé bó ṣe ń ná owó yẹn sódà ṣé wọ́n mọ bó ṣe jẹ́ ni. ṣé àṣì sùúrù ni. sùúrù kì í ṣe sùúrù kò sí wàhálà. mo máa pè wọn mo máa bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbọ́. ìjọ òun máa gbọ́ mami ìjọ òun máa gbọ́ ó bẹ́tà kẹ́ bá wọn sọ níbi tí wọ́n ti máa gbọ́ nítorí tí wọn ò bá gbọ́ ohun tí màá ṣe agbára yín àtàwọn ọmọ yín ò ní ká èmi ni mo sọ bẹ́ẹ̀. àmọ́ wá Báyọ̀ nǹkan tí àwọn àbúrò ẹ̀ sọ fún mi ni pé àwọn fún ẹ ní 500,000 àbí wọ́n fún ẹ wọ́n parọ́ ni wọ́n fún ẹ. 500,000. wọ́n náà wọ́n fún ẹ. wọ́n sọ fún mi. bẹ́ẹ̀ ni. láti gbà tó ti fún mi ẹ̀dẹ̀ gbé sára bẹ́ẹ̀ òun lẹ̀dẹ̀ lè pè mí kẹsàn wípé kí n mú 500,000 naira yẹn kí n jùlù wọn láyà. so 500,000 naira yẹn tí wọ́n fún mi náà nínú nǹkan tó wà lẹ̀ lórí owó mi àti lórí owó mi tó fún mi yẹn náà ó dẹ̀ ti tẹ̀ yín lọ́rùn. ṣé bẹ́ẹ̀ ni ká ṣe ṣe màámi tó bá jẹ́ lórí ọ̀rọ̀ lówó dé ni ẹ jẹ́ kó fún mi $100 million. ẹ ò tó ọba ti rí gbogbo nǹkan yìí ọ̀sọ́kan orúkọ ni màá gbà kó lọ́wọ́ àtọwọ́ ẹ̀yìn gbogbo fúnra yín. bẹ́ẹ̀ ni má ṣe yẹn o. màámi ó débi ẹ̀yin ọmọ tó ṣẹlẹ̀ báwo kí lẹ́yìn mọ̀. kúndé tí ẹ ṣe sùúrù. mi lè ṣe sùúrù èmi mọ ọmọ tó kú mi rí mo mọ nǹkan tó kú mi rí níbi tí mo ti ń bọ̀ fọ́tò lé mi lórí. má tún ráwo kan gbogbo yẹn ọlọ́run níjà rírú ẹ̀ mọ́. wọ́n gbé ìgbésẹ̀ gbẹ mi mo kọ̀m̀pilẹ̀ pé gbẹ̀lú wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ní kí n ṣí ìgbẹ́ yẹn kí n bá bẹ̀rẹ̀ sí ní gbòòrò ẹ̀ wọ́n á dé tán màá bẹ̀rẹ̀ sí ní náwó mi bó ṣe wọ̀ ọbẹ̀ ẹ wá tí màá sọ fún sọ yẹn tọba kámẹ́rà ju bó ṣe yẹ lọ máa bá kọjá o. bọ́ má bà kọjá o ọlọ́run níjà ẹ náà padà sí burúkú o jọ torí ọlọ́run Báyọ̀ o Báyọ̀ èmi ló tún sọ yẹn sí ṣé ìgbà tó wó dé ṣé kí n má gbádùn ni ìwọ ọlọ́run ọkọ mi Adétúnjí Ọlárẹ̀mú má má sùn lọ́rùn má má jẹ́ kí nǹkan má bàjẹ́. Good afternoon, sir. Kí ló ṣẹlẹ̀? What is the problem? Mr. Bayo ló wá láàárọ̀ ẹ̀, wọ́n wá sọ́fíìsì láàárọ̀ ẹ̀.
wọ́n dẹ̀ lé everybody dànù wọ́n sọ pé àwọn ò gbọ́dọ̀ rí anybody ní ọ́fíìsì. Bọ́ládélé ìwọ sọ fún pọ́pọ́ tó yìí náà. I'm very sorry sir, ẹ jọ̀ọ́ ẹ má bínú sir. Nǹkan tó ti wá worst jù bẹ́ẹ̀ ni pé wọ́n bọ́ ṣe dé gbogbo àwọn customers ti wà bẹ́ẹ̀ ni ọkùnrin báyọ̀ wọ́n embarrass gbogbo wọn gan-an sir. Oh my God. Okay, ẹ padà sọ́fíìsì. I will join you in Ìjífẹ́. ẹ jọ̀ọ́ sá ẹ má ẹ̀ka padà sọ́fíìsì ẹ̀jọ̀ torí Ọlọ́run sá because bóyá dọ́fíìsì láàárọ̀ yìí lọ́bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ò gbọ́dọ̀ bá anybody ní bíbá yìí pé táwọn bá wa ní bíbá yìí àwọn máa arrest everybody páwọn bí wọ́n á dẹ̀ máa fojú sunkún wọn. Ṣọ́pọ̀ tó yìí ni. ojú bẹ́ẹ̀ pọ̀ jù lọ́n sá. Okay, ìwọ ẹ máa lọ́lé. I will get across to Ṣeun. Ó máa sọ bàtẹ́ máa resume padà sọ́fíìsì. Sit down, I will join you. Look here, kí ló tó ń pariwo báyìí? Kí ló fa gbogbo eléyìí? Ǹjọ́ ọmọ ibi tó wà tọ́? O dẹ̀ ń sọ̀rọ̀ mo fi ẹ́ bí mo rò pé àgbàlagbà ní ẹni náà. O ń ṣe fẹ́ gbogbo àwọn eléyìí o dẹ̀ ń sọ̀rọ̀ o sọ̀rọ̀. You keep repeating the same thing. A dẹ̀ ń sọ fẹ́ o dẹ̀ tún dákẹ́. I am very sorry sir. I am very very sorry please. Ẹ má bínú kò jọ bí pé mo rude. But mo mọ nǹkan tí mo ń sọ. Mo mọ nǹkan tí mo ń wí dáadáa. Ṣó ti ẹ̀yin sìn? Ẹ má bínú pé bí a mo ń tẹnu mọ́rọ̀ o. Má continue láti máa repeat nǹkan tí mo ń sọ ni. Torí pé mo mọ nǹkan tí mo sọ. I know what I'm saying. This is my money. This money is my money. Owó mi ni. Èmi ni mo ní. Mo mọ tí mo sọ bí òkè ẹ wò ẹ má respect mi mọ́. Gbogbo ilé ìjẹ́ ìṣẹ̀ ẹ má respect mi. Ẹ dá mi padà síbi tí màá máa wà. Mo tí mo wí. Mo mọ̀. Sir, with due respect, sir. You see, àwọn ni ìgbọ́n wa àgbàlagbà. Èmi ni last born. Mi ò dẹ̀ rí wọn báyìí rí. Sir, ẹ rántí question tẹ̀bi wọn. Wọn ò tí ì dáhùn question yẹn dì sí. So mo tún fẹ́ kẹ́ padà sí question yẹn kẹ́bìrì lọ́wọ́ ẹ̀gbọ́n mi bọ̀dá Báyọ̀ pé owó tí wọ́n ń sọ yìí, ibo ni wọ́n ti rí owó? I just want to know. You must. No, it's not even must. You are very stupid. Orí ẹ̀ ò pé fún tó sọ yẹn. Orí ẹ̀ dàrú fún tó sọ yẹn. Ó ṣí èrè mi lọ bá sọ pé mo ti lọ́wọ́ mi. Ó ti tó báyẹn, ó ti tó báyẹn. Ó lè tiẹ̀ mi mọ́ ẹ̀fọ́lọ́pàá àwọn arrest tiẹ̀ mi. Ó ti tó báyẹn, please, ó ti tó báyẹn. Sir, the questions are pé boná ti rówó ẹ̀ tí. Orí ẹ̀ ò pé ni, mọ́lẹ́bí ni mo ní. Báyọ̀, be careful. Sorry sir. Ẹ ṣé gan sir. Mo really appreciate effort yín lórí kéèsì. But ẹ bá mi wọ́n nu ọgán. Mo mì ní pé kẹ bá mi wọ́n nu ọgán because kò bá tó repeat the same thing. Màá mi sọ pé bá mi lock wọn mọ́ cell and from the cell wọ́n máa padà lọ síbi tó ti wá. Èmi ìwọ wọ́n máa kọ́ mú èmi padà lọ sínú cell. Wọ́n fẹ́ mú èmi padà lọ síbi tẹ́bi tí mo ò ń pè mí lẹ́lẹ́wọ̀n. He even made a mistake, bro. Kò ṣe cell ẹ̀ máa lọ ẹ̀ máa padà sí prison. Ẹ̀rọ ẹ wọ́n bọ́ tó sọnù nígbà tí wọ́n primary school tó jẹ́ kọ́mi ni mo rí ẹ olórí burúkú yóò má ti sọnù èmi prison tẹ́ wọ́n mi ẹ̀wọ̀n kan tó bá mi lórí owó mi. ẹni ẹ̀kọ́ lẹ́ni o mò ń kún ẹ lẹ́ni o. lórí owó mi. Beat a woman go to prison beat a woman and go to prison. mò ń kún ẹ lẹ́ni o. lórí owó mi for God's sake lórí owó mi for God's sake. lórí owó mi. come over. Tani come over. Come over. For what? Yo! What time? What time? Oh yeah, take him out. What is it? Oh yeah, out. Okay, no problem. Out first. No problem. Kí ló ṣe yín? Ẹ mọ̀ pé ibi tó ti ń bọ̀ yẹn ó ti wà affected. Thank you so much, sir. God bless you. But Tobi, what did I tell you? You said it. Mo sọ̀rọ̀ yìí níwájú mi àdéhùn. Mo ní pé bùrọ̀ báyọ̀ ti ní mental problem. Ìwọ náà má tún sọ yẹn wèrè báwo. Ẹ wo ṣe ó ń gbọ̀n. Ṣẹ́rí n tó kù sí ni pé ẹ̀yin lè máa calm ẹ̀ down. Ẹ̀yin ò tún ní máa gbé ní kólekóle bẹ́ẹ̀ yẹn mọ́. Ìwà tẹ̀ wò dá, ìwà tẹ̀ wò bójú mu rárá, kò ń ṣèwà tó yẹ kẹ́ máa wù. Lóòótọ́ ta bá bẹ́rẹ̀ omi ká bẹ́rẹ̀ wù. Gbogbo wa la mọ̀ wípé Báyọ̀ ní lọ́wọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe wá kóra yín lọ sí police station yìí ṣé yẹn ló bójú mu. Màámi, ìyẹn ni kẹ́ máa sọ níbo lẹ́yìn wà ìgbà tẹ́gbọ́n mi ṣe rádaràdá kiri tọ́lọ́ ti iléeṣẹ́ pa. Ẹ ṣé o. Sọ́fẹ̀ bá iléeṣẹ́ mọ́ wá lórí ni. Tó bá máa bàjẹ́ kó bàjẹ́. Kò yẹ. Wọ́n ló lójú òtún wá ní Nàìjíríà kójú ẹ̀ bàjẹ́. Ohun tó wà nílẹ̀ èmi ni mo ní. Àtòkè àtilẹ̀ èmi ni mo ní. Wo bí wọ́n ní tí ọmọ ò bá bá ìtàn, ó máa ń bàrọ̀ bá ní. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, gbogbo ìbéèrè tẹ́ ti bí mi, gbogbo ọ̀rọ̀ tẹ́ ti bí mi léèrè.
ṣé bí tó yẹ lọ sí gbé mi lọ sí police station ní ọ̀ṣẹ́ problem àti tó dùn màmí ń sìn màmí ẹ sọ fún wọn bí ọ̀rọ̀ ilé ìṣe jẹ́ ẹ sọ fún wọn sìn. màmí ẹ ní sùúrù. bí ọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n dúró tì tí wọ́n pariwo lé lórí bó ṣe jẹ́ ẹ sọ fún wọn. bó ṣe jẹ́ ẹ̀ gangan ni mo fẹ́ gbọ́ ohun tẹ̀ ni mo fẹ́ mọ̀ nísìn. a fẹ́ gbọ́ ẹ sọ a fẹ́ gbọ́. impact yín gangan lórí ọ̀nà iléeṣẹ́ àti owó ohun gangan ni kẹfẹ́ náírà yín sọ fúnra yín ẹ má fèsì màmí. ilé iṣẹ́ kéré o impact mi gangan lórí ọ̀rọ̀ ayé ẹ àti dìdìrín tó jókòó yìí òun ni kò béèrè. ṣó ti yẹ. Bùrọ̀dá Tóbi let's just forget about everything. màá mi rè kán bẹ̀rẹ̀ sí ní sọ ibi tẹ́ ẹ bá sọ ní tẹ́ ẹ bá rántí mọ́ ẹ jẹ́ kí n sọ fún wọn. Màámi ẹ wò ẹ fọkàn ara yín balẹ̀ eléyìí ò kì í ṣe pé èèyàn kan ní mental problem àbò ní psychological problem this is what they call act of wickedness. ẹgbọ́n mi you are wicked ẹ burú ẹ heartless you are wicked. Yes. Deborah. no Rachel ni. Deborah. ẹ rò bí ẹgbà tí mo máa bẹ̀rù mi bẹ̀rù yín. ìlú bá wù. wọ́n bẹ kí ló fi ṣe fún mi. Mami. Mr. Tobi, ẹ̀yin ni màá fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, màá fẹ́ kí mọ́mì kí wọ́n rest dáadáa. Gbogbo ọ̀rọ̀ tí a fẹ́ bá mọ́mì sọ, ẹ má jò kọjá 5 minutes. Torí wọ́n nílò láti sinmi. Mo wá aṣọ yín tó wá máa fi di àárọ̀ ọ̀la. Màá ti discharge wọn. Okay? Thank you, doctor. Thank you very much. Mami ẹ pẹ̀lẹ́. Báwo dẹ̀ lára yín sí? Ó ti get better. Ẹ pẹ̀lẹ́ màmí. Ẹ̀gbọ́n yín kọ́. Mi ò mọ̀ bí tó wà o. Irú tí tẹ́fẹ́ sọ́ra yín tọmọ ìyàwó sábà yìí. Èdè ṣàánú mi. Ẹ wo ẹ jẹ́ kí n sọ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ fún yín o. Mo tẹ́ bá gbọ́ lẹ́nu mi, ẹ gbà pé bó ṣe rí nìyẹn. Báyọ̀ ò sí bí báyìí o, ṣùgbọ́n lédè wà bí. Báyọ̀ ló ní gbogbo owó tà ní lóòótọ́. What? Bẹ́ẹ̀ni. Kenny, bíi ti báwo? Are you okay with this, sir? Oh, yes, I'm okay. Oh, food is ready, sir. Can I bring it, sir? No, when I'm ready for the food, I will let you know. Okay, sir. My baby is back. Ṣàlàfíà ni? Pẹ̀lẹ́. Ó le jù. My baby is back. Ó le jù. That's right. Ọ̀hún dùn. Ó dùn gan-an. My dear. I'm fine. Báwo ni? Ọ̀hún dùn. That's right. Ó dùn. Gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní béèrè yín. But ó yẹ kó sọ fún ọ pé mi nílé wa. Àwọn náà ti understand. Wọ́n ti understand. Bó tiẹ̀ jẹ́ wípé wọ́n láwọn ò fẹ́ ṣe rẹpẹtẹ ìwọ̀nba tí wọ́n ṣe náà my dear owó lẹ ná owó lẹ ná lágbára ọlọ́run iná ò ní tán owó wa ọlọ́run ò ní ṣe wá lólówó èṣì. Òjò ṣá. Mojó. Ojó bí olówó àbójó bí tálíkà. My dear mojó bí olówó ni. Ojú bí olówó ni. Bẹ́ẹ̀ni. Sí 4 days ago nígbà tí mo sọ pé mo down tó ní ká pe medical doctor wá kó wá examine mi tí mo ní kò ń ṣọ̀rọ̀ hospital àbí mo jó bí olówó yẹn ló fa problem sí mi lára.
bẹ́ẹ̀ ni. My dear, mo wà ní mood lẹ́nìí ni mo ṣe ní kí n sọ fún ẹ. The next 2-3 minutes tí mood yẹn bá ti kúrò mo lè má lè sọ mọ́ láyé. kí ni mo ń gbọ́. sórí gbogbo story tí mo sọ fún ẹ nípa bá a ṣe rí owó tá ń lò yìí mo parọ́ fún ẹ ni. My dear. bẹ́ẹ̀ ni gbogbo bá a ṣe ní owó tá ń ná yìí títí di òní yìí owó Báyọ̀ ni. Báyọ̀ ló lówó. Báyọ̀ mi. bẹ́ẹ̀ ni. ọmọ mi. bẹ́ẹ̀ ni. lóde gbogbo owó tá à ń ná. owó Báyọ̀ ni. kí ló ṣe ṣẹlẹ̀. good. ó ní nígbà tí àwọn olè wá rọ́ọ̀bù ọ̀gá wọn yẹn àwọn olè yẹn gbé báàgì owó yẹn wọ́n jù kọjá níbi tí Báyọ̀ sá pamọ́ sí. but unfortunately ìgbà táwọn olè yẹn ń lọ wọn ò rí báàgì yẹn bí wọ́n ṣe lọ tán ló gbé báàgì ló wá gbé fún mi. ó wá sọ fún mi kí n jọ̀ọ́ kí n má jẹ́ kẹ́dà Ọlọ́run kankan kó mọ̀ nípa owó yìí yàtọ̀ sẹ́mi àti òun. tèmi náà. but ká invest wisely. tèmi náà ẹ̀ sọ kókó fún mi. ìjọ tí n bá sọ fún ẹjọ́ yẹn kí ni solution tó fẹ́ ṣe sí pẹ̀lú bó ṣe ń ṣe. Báyọ̀ ọmọ mi máa wà torí owó yóò ṣe wà ní àti bọ́ọ̀lù tó wà. farabalẹ̀ Báyọ̀ mi lówó àdúrà ní ká máa fi ràn lọ́wọ́ kó ẹ̀ má dẹ̀ parun dásán. Báyọ̀ ló ní owó. ọ̀wà rí ń sìn ní gbogbo ìgbà tí mo bá ti rántí wípé owó Báyọ̀ là ń ná pé Báyọ̀ ló lówó ẹni tó dẹ̀ lówó wà ní prison yard ni mo dùn mí máa ń dáhùn. jọ dókítà wo ni mo fẹ́ pè pé kó wá treat mi kí nǹkan yẹn lè kúrò lára mi. àáfàá wo ni mo fẹ́ sọ pé kó jókòó sórí awọ kí nǹkan yẹn lè kúrò lọ́rùn mi. àbí wòlíì wo mo fẹ́ kúnlẹ̀ síwájú ẹ̀ tó fẹ́ ṣe prayer fún mi pé kí n má lè rò mọ́. sórí pé moral burden ni Ọlọ́run nìkan ló lè gbàkóso. my dear owó Báyọ̀ ni o. Mami, ẹ má gbé yẹn wá rárá fọmọ ekele pé mi àtàbúrò mi ni kí bàbá wa tó kú wọ́n ti ṣàlàyé bí ọ̀rọ̀ owó ṣe jẹ́. Daddy, next step ni India láti máa lọ ṣe. Why India? Because a lot of people tó máa fẹ́ gbé bàbá wọn lọ ṣe birthday máa lọ sí America, London, Dubai, Paris. I want somewhere special and India is a beautiful place. It's okay wo bó jẹ́ Singapore bó jẹ́ Indonesia ẹ ṣàgbé sọ́kọ̀ kẹ́ bá ti mi lọ àbí ẹ ṣàrà tíkẹ́ẹ̀tì fún mi kí n jókòó first class. Dáàdì ẹ má bẹ̀rù sá onípẹ́sọ̀ kọ̀ọ̀kan fẹ́ bèèrè lọ́wọ́ tó máa ṣe mí kàyéfì gan. Please go on. Is there any other thing you want to tell us about this money? Sí ẹ̀ sí sọ fún wa because mo rántí bí a ṣe bẹ̀rẹ̀. Well, bó ṣe rí gangan ni mo sọ fún yín bọ̀ ìkan tó kù tí mi ò fi kún ò ní wípé àwọn òyìnbó tí wọ́n wá ra ilẹ̀ yẹn lọ́wọ́ mi wọ́n dictate raw gold lórí ilẹ̀ yẹn ìyẹn ló entice wọn tí wọ́n fi sáré kó yẹn wá. That's all. Daddy. Yes, dear. Raw gold. Raw gold. Lórí ilẹ̀ wa tata years back. Daddy, ẹ mọ gold ni. Mo mọ silver, mo mọ diamond, mo mọ bronze tó ń gbà ní World Cup. Daddy, bó yẹ kí n máa fọ̀rọ̀ lọ́yàn. Gold is gold. Abamata. Dewumi, do you remember what poverty is? Kéèyàn jí láàárọ̀ kó má rí ohun tó fẹ́ jẹ, kó má ní òpó tọ̀sán, kó má ní òpó ń fẹ́ jẹ lálẹ́. Look, let me tell you something. Ní àsìkò tí wọ́n wá ra ilẹ̀ yẹn lọ́wọ́ mi, right? Tí wọ́n bá sọ pé àwọn fẹ́ san 250,000 naira, màá sáré tà, màá tún tà tí ò ṣe tèmi mọ́. Because poverty is eating deep into the family. Àdúrà tá máa gbà as your no contribution ní pé ká máa gbàdúrà kí nǹkan yẹn má padà mọ́ kó máa lọ síwájú kó máa lọ síwájú. That's just it. Daddy, olórí àdúrà náà lè ti ṣe yẹn ní agbára Ọlọ́run
ní padà sípò àná. àmín. Wo ṣé wọ́n ti append the signature sí orí document yẹn? Yes, I've done everything. So ẹ má gbé yẹn wá rárá lọ́wọ́ yìí ni. Wo ìjókòó ara yín jẹ́ láàárín èmi àti bàbá yín láti jíjọ́ mọ̀ wípé ẹ̀dá kan gbọ́dọ̀ gbọ́rọ̀ ìlẹ́nu wa. Ó ní ó jẹ́ ká ti sọ Báyọ̀ ló di owó. Ṣé bàbá yín tẹ̀ sọ wípé ó ta ilẹ̀ ló fi rówó nígbà tójú pọn egun tí ìyà ń jẹ wá tó mọ̀ pé òun délẹ̀ kí ló dé tí ò ta nígbà náà. ẹ wo màmí ẹ wò ẹ má wulẹ̀ pretend kò sí kankan tó ṣe yín tó rántí náà máa discharge yín láàárọ̀ ọ̀la àwọn kan náà lówó ẹ kàn ń try láti support wọn ni ẹ gbàgbé ẹ kàn ń try láti support wọn ni torí nǹkan tó ti go through ẹ fi pé wọ́n ti go through ẹ kò dẹ̀ sí nǹkan tí àwa náà go through nǹkan psychologically ẹ kàn fẹ́ support wọn ni bóyá nítorí nǹkan tó ti go through àwọn kan náà ní àwọn kan náà lówó ṣé bó ṣe mami. Doctor. Mami. Doctor. Kai now. Mami. Mami. And where is the doctor? Doctor. Mami. Please, Mami, please don't do this, please. Mami. Please. God, please. Doctor, what's happening? Possible. What happened to my mother? Please, Mommy. Doctor. Mommy, please. Mommy, please. Mommy, please. Enjoy my God, please. Mommy, please. What? Like, yeah, go back in. I don't know whether. Come, call all of them for me. Come, ẹ jọ síbẹ̀ ẹ wò fẹ́ wá wọ̀n yín ni láti èní lọ ẹ ṣe báyìí mọ́ ẹ lọ kó ẹ̀mí yín sí kẹ̀kẹ́ náà tó fi space. ẹ sà kí la ṣe sà. Come on, go down, I'm talking, you're talking. No sir, sir. ẹjọ sà. Come on, go and pack your things. N sọ̀rọ̀ sọ kí n tó ka three kẹ́sì mísọ̀ bẹ́ẹ̀ kó o gbẹ ẹrù yín tán. Ìwọ mo wá wọ̀n ní ẹni kí bá ti ń bọ̀ next time padlock mẹ́ta ni màá rà wá sí ibà màá dẹ́ mi sọ pé mo ti bíbà yín pa because mo ò rí usefulness ẹni ibà màá wá wo bó ṣe ń sọ pé wọ́n ló ní everything yẹn ojú ẹ̀jẹ̀ màá já. Don't touch me! Don't touch me! Get out of the way! Money can carry it, get out! Leave it up! Owó tá a máa ní, ọlá tá a máa ní, tí ò ní sí sinmi, tí ò ní sí fọkànbalẹ̀ tó bá yá, ẹ bá dákun màmá jẹ́ àwa mọ́. Èṣù bèlèké ṣọmọdé yìí o. Ẹ̀gbọ́n ni kí ló dé tẹ̀ ń gbàgbé ọmọ ìyá Awúsá àtọ̀tún àtòsí yín tẹ́ ya ilé títí dídí tírò mi bá yín sọ̀rọ̀ tí mo bá yín sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tí ẹ wo ilé yìí máa sọ tí kì í ṣe tí kú kì í ṣe tààmù àmọ́ tí mo sọ tí ní bá yín sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ baálé ọ̀ṣẹ̀kẹ̀ ni ní fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi baálé ọ̀ṣẹ̀kẹ̀ kì í rorí ó sì ń dòbí ó wá máa ń sọ̀rọ̀ pé tóun bá bá yín sọ̀rọ̀ àníkẹ́ gbọ́ ánìwọ̀sá tẹ́ ẹ bá gbọ́ yóò dùn òun o ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ inú òun ó dùn ṣe rí i pé òwe ńlá ni ìdí ni pé tẹ́ ẹ bá gbọ́ tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ẹ wà ní baálé ọ̀ṣẹ̀kẹ̀ sí ìwé o mo sọ ọ̀rọ̀ tí ń bá yín sọ lónìí mo tún bá yín sọ̀rọ̀ mo tún bá yín lájà mọ́ inú ilé yìí o àtìyá àti bàbá yín lọ́nà ọ̀run wọ́n ti ṣe ajé sílẹ̀ fún yín tó yẹ kí inú yín máa dùn ká ìmẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ̀ máa kóra yín mọ́ra báyìí. Daddy, ẹ ṣé gan dúpẹ́ lọ́wọ́ yín, thank you so much. Ẹ ṣé ọlọ́run àpọ̀n ilé agbáyé adalẹ̀ lágbára ọlọ́run akóni síta làwọn ọmọ yìí akóni síta ò ní wọn ní ìsìn báyìí ń sìn ádàbẹ̀ ní pé aláṣejù ní mí àbí lórí nǹkan tí mo mọ̀ nǹkan tí mo sọ ẹ wo
ẹ bá mi bí dìdìrín léèrè ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí ni nǹkan tó fà á tó fi sọ wípé òun fẹ́ tilẹ̀kùn lé mi ó fẹ́ tilẹ̀kùn lé mi àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi tó bá mi ṣe ó tún lé wọn dànù ẹ bí léèrè pé kí ló fà á ẹ wo ẹ̀yin àgbàlẹ̀ sọ pé tó bá dojú ṣúṣú wọn ní fùrọ̀ àlà tí fùrọ̀ ọ̀rọ̀ yìí tó bá wà là síta tó fẹ́ yàn báyìí tí gbogbo èèyàn ń wo fùrọ̀ ọ̀rọ̀ yìí kò sí anybody bíi ti agbára ẹ̀ máa ká ọ̀rọ̀ yìí èmi ni mo sọ bẹ́ẹ̀. wo sọ orí ẹ. ẹ wo kì í ṣẹjú ẹ nígbà tí mi ò tí gba lẹ́sẹ̀ lójúkójú ẹ̀ yíbo. like seriously obìnrin lẹ máa ń lẹ̀dí mọ́. grandpa ẹ má bínú jáàbù. tí n bá dúpọ̀ pínpín ju èmi tó lọ́n fún ọ lọ ẹ wò ní tí mo fẹ́ sọ àgbàlagbà ni wọ tọmọdé bá ń sọ ọmọdé kágbà ọmọ ṣe bí àgbàlagbà mo fọlọ́n bẹ́ẹ̀ ṣé kí n gbọ́ balẹ̀ fún ẹ má jẹ́ ń gbọ́rú ẹ yọ̀ǹda ìwọ ẹ̀gbọ́n fi ṣoṣùn fi para. dáàdi ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé. ẹ ṣé sà. ẹ ṣé sà. ẹ jẹ́ kí mi tètè máa lọ síbi tí mo sọ fún yín. jẹ́ ká jọrin. a lè jọrin báyìí ń sìn bọ́tà máa tó jọrin kò ní pẹ́ rárá àmọ́ ní àsìkò yìí ẹ bá wọn sọ ètò ìdó tọrọ nù. gbẹ́sẹ̀ ẹ̀ tóbi. ọ̀rẹ́ sà fèrèsé ní bára rẹ̀ sà ní. ẹ ṣé dáàdì. kò tẹ̀lé ní yàmọ̀ jẹ dára. ọlọ́run ti pọ̀ jù èyí bó ṣe ń tó ń ṣe ṣe tó ń ṣe báyìí wọ́n máa ṣe bí bí àwọn nǹkan wọn ó kí ìyá gbogbo ara ní right sí ẹ má dà wọ́n lóhùn. má nù mí mo máa jẹ òòrọ̀ ọgbọ́n tí mo ra fún mi ẹ bá ń gbọ́ àpapọ̀ mo rọra ń pa àpò ni. ṣé full stop ní ṣìkò àti àwọn provisions. mo fẹ́ gbẹnu bà kó má dàbí pé mo yára jù ó ti já. kárí ojú ò ní tí ì. ẹ ṣé gan-an pẹ́ fún wa. àdúrà yín ó gbà. ẹ ṣé gan-an. ẹ ṣé gan bàbá kò tọ́ pẹ́. mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára ọlọ́run àgbà yín á dalẹ̀. àṣẹ. ẹ ṣé gan ọdẹ kú àbẹ̀wò. orí iṣẹ́ mi mò ń ṣe bó o kí mi kò jẹ́ dandan torí iṣẹ́ àwọn baba ńlá wa nù ń gbọ́dọ̀ gbàgbé wọn mo tún rórì wọn ṣe nù kò rí ọ̀rọ̀ tiwa àwọn àbúrò ẹ̀ tí mo wá ń sọ mo fẹ́ kó o dákun kó o mọ̀ hùwà àgbà fi wọ́n lẹ̀ sáyé tiwọn ìwọ náà dáyé tiẹ̀ mú torí wọn ò fẹ́ kẹ́ ẹ mọ̀ jà nígbà ògbó òní ìjà ọ̀la àjà kò ń bí òun dáadáa ọmọ tó ń wo wọn ti ní kúńkúṣì owó lọ́wọ́ bàbá ńlá owó ń bẹ lọ́dọ̀ wọn n kò sì fẹ́ kí wọ́n máa lo owó burúkú lé ọ lórí ó mọ̀ pé ẹni tá a bá ti jù lọ a ti jù lọ́nu ẹni jù ni lọ ó lè jù nínú tẹ́ ẹ bá múra yín lóṣooṣù ọwọ́ báyìí èmi mọ̀ wípé àwọn náà tí wọ́n ń ṣe kọ́kọ́ sí ọ nígbà bá mọ̀ pé o tẹríba níwọ̀n bá tiẹ̀ ìṣe pé ní kó o di gbẹ́ndẹ́ abẹ́ wọn. ọ̀rọ̀ yìí tiẹ̀ ti yé mi. wàhálà tó bẹ́ẹ̀ mi tí mò ń ṣàlàyé fún ọ nù kó má bàa fa wàhálà mọ́. burúkú owó wà lọ́wọ́ wọn. ọmọ mi wọ́n ní bàbá ńlá owó má sì ń gbọ́ ṣá o. ẹ náà ní pé kí n tẹríba fáwọn àbúrò mi kí n lè rọ́nà lọ. n fẹ́ kó o sì ń gbọ́ n ò ní kó o tẹríba fún wọn àní kó o má gùn wọ́n gànàgànà kì í ṣe páwọn aláṣẹ ilé o àmọ́ gẹ́gẹ́ bíi pé change wà lọ́wọ́ ìwọ náà wọn kò kú forí ẹrun mú ọmọ pé olówó kò sí wọn olówó lè ṣe fún yàn olówó ní gbákejì olódùmarè o. kí lẹ máa jẹ bàbá. wọn tàtà lálọ́dọ̀ ẹ̀. Bọ́lájí Bọ́lájí. ǹlẹ́ Bọ́lájí. bí bàbá lè rè pé kí ni nǹkan tí wọ́n fẹ́ jẹ. kí lẹ fẹ́ jẹ sá. kí lẹ ní. a ní. ó dà gbọ́ ẹ ní bọ̀kọ̀tọ̀. bẹ́ẹ̀ ni sá. ẹran ẹgbẹ́ ńkọ́. ó wà sá. ọ̀yà àbí tùkù ntẹ́ bá dín nínú gbogbo ẹ̀ náà ni ẹ ní àwọn ẹja olórí hàhàhà ti bí wọn. bẹ́ẹ̀ ni sá ó wà sá. ẹja mímí ni èmi ìjókòó èkó. ó wà sá. ẹ sì ní pọ̀nmọ́ kíká. bẹ́ẹ̀ ni. dọ́kun àmàlà ńkọ́. àmàlà wà sá. funfun àbí dúdú. èyí tẹ́ bá fẹ́ ni sá. dúdú dà ẹ wá bá mi bu ọbẹ̀ kó mu ní méjì ẹ ní pọ̀nmọ́ tó ká. bẹ́ẹ̀ ni sá ó wà sá. yóò dáa fún ọ. ẹ bẹ́ẹ̀ tí ń rí mú pọ̀nmọ́ sí o pọ̀nmọ́ náà méjì. ok sá. àwọn ti bí náà méjì.
Yes, sir. ẹ̀yin ti wà ń bẹ̀ tí kò yẹ ká bó ṣe wò tí bàbá mi gan ọ̀ka tó fi kú. Ọlọ́run. bá mú wa. ẹ mọ̀ kọ́ àti ẹ̀ ń bẹ lọ́ọ̀ ni àgàgà tó bá tó wá jọ́dọ̀ àwọn olówó lẹ́wà àti àwọn àbúrò mi abẹ́jú báyìí lọ. mẹ́rin lè mẹ́rin mọ́ ń bèrè lọ́dọ̀ wọn. bí n bá tún dárúkọ mẹ́rin yóò tó dìjà. wọ́n á tún fọjú sí i. mo ń bọ̀ bàbá ẹ pẹ̀lẹ́ ilé yìí lè wà o. ọ̀dà ẹ ṣeun ọlọ́run ọmọ òwú òdòdó agbọ́nlẹ́sẹ̀ bí àlá. kò sí nǹkan kan wàhálà dẹ̀ tún wà gbogbo nǹkan tí mo bá yín sọ lórí fún yín ó burú ju bí mo ṣe sọ fún yín lọ táǹgọ̀ pé ẹ mọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ owó iná lọ́ọ̀yà kó tó di pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi kí n tó lọ síbi tí mo lọ mo lè paradé náà mi ò ní access sí nǹkan kan mọ́ ó ní ìdí tí mo fi ṣe gbogbo eléyìí tí mo ṣe wọ́n ló kó kì í farapamọ́ fẹ́ni tó fẹ́ wẹ̀ mo ṣe nítorí kí ìyà àti ìṣẹ́ kó lè kúrò nínú ẹbí mi ni àtàǹgọ̀ ló pórí bẹ́ẹ̀ kó tó di pé bàbá mi kú mo mọ àdúrò nǹkan tèmi àti wọ́n jọ sọ mo mọ ibi tèmi àti wọ́n jọ fi sí ó wá di pé mi ò ní access sí nǹkan kan nínú ilé yẹn àwọn àbúrò mi tún fi ọlọ́pàá gbé mi èmi fọlọ́pàá gbé mi nítorí pé mo lọ ti iléeṣẹ́ papọ̀ wọ́n nànà kùnà ìyẹn owó mi kókó nǹkan tí mo wá síbí fún ó ní pé ẹjọ́ torí ọlọ́ gbogbo tọ́lọ́run bá fún yín ní agbára pátápátá ẹjọ́ ẹ bá mi lò láti lè gba owó yìí kúrò lọ́wọ́ wọn láti lè gba owó mi kúrò lọ́wọ́ wọn ẹ wo mi ò kí ẹ lè gbà tán kẹ́yìn mú 30% kẹ́ ẹ fún mi ní 70 mi ò kí ẹ lè mú 50-50 ẹ jọ. Mr. Bayo mo get àlàyé yín àmọ́ n tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé ǹjẹ́ kò tiẹ̀ ní proof kankan rárá that is bóyá written agreement kan wà láàrin ẹ̀yin àti bàbá yín nígbà tí ẹ fẹ́ gbé owó yìí fún wọn tàbí kó jẹ́ wípé bóyá ẹ kàn tiẹ̀ rìkọ́ọ̀dù ìgbà tí ẹ fi ń gbé owó yẹn fún wọn láàrin ẹ̀ méjèèjì. lọ́ọ̀yà kí lẹ̀ ń sọ yìí báwo ṣé màá ní kí dáàdi máa tẹ̀ka pé mo gbówó fún wọn ni written agreement wo ló fẹ́ wà láàrin mi àti bàbá mi pé mo gbówó fún wọn àti pé mood tí mo gbówó fún dáàdi gan kì í ṣe mood tí ẹnìkan lè mọ̀ wípé mo gbówó fún wọn àmọ́ tí ẹ̀yin fún sọ fún wọn wípé kọ́ má sọ fún anybody pé mo gbé owó yìí fún àwọn ọláàrin mi àti yín ṣe bó ni mò ń sọ yẹn mọ díẹ̀ ń pa ẹ̀ èmi mo ní. ṣe rí àlàyé tẹ́ ṣe sílẹ̀ yìí ó máa le díẹ̀ o yes torí pé gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé àwa lọ́ọ̀yà a ò kí ń ṣe magician and tá bá dẹ̀ fẹ́ defend case a máa ń gbìyànjú láti ní concrete evidence tá bá fẹ́ defend any case ní court ṣe rí tí àwọn bá ti rí concrete evidence ọ̀pọ̀ àwọn case míì tá bá defend ẹ̀ òun ló máa ń dàbí pé bóyá ó máa ń rí bákan torí pé àti bend lọ sí àwọn ibẹ̀ yẹn ó máa ń difficult díẹ̀ ṣe rí àmọ̀ràn tí èmi bá gbà yín ni wípé pẹ̀lú àlàyé tẹ́ ṣe yìí ẹ má jẹ́ ká sọ wípé a fẹ́ lọ sí court rárá n bá sọ fún yín wípé bóyá kẹgbàgbé ń pa àwọn properties tó wà nílẹ̀ yìí because tí ẹ bá sọ wípé ẹ fẹ́ lọ sí court pẹ̀lú àlàyé tẹ́ ṣe yìí ó máa lágbára gan. lọ́yà ẹ mọ Tóbi àbẹ̀wọ̀n mi àwọn àbúrò yín náà. àwọn àbúrò mi ni ó ṣe jẹ́ kán ti wá síbí gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ yín kó tó di wípé mo wá bá yín gbà yẹn fún kéèsì ọ̀dọ̀ mi nígbà yẹn kí n tó lọ mo mọ̀ pé smart ẹ̀dẹ̀ wà articulate gan mo gbọ́ wípé kò sí kéèsì kankan tẹ́ ẹ handle tó jẹ́ pé ó bọ́mọ yín lọ́wọ́ ṣòṣì yín sì yàtọ̀ sí tọ̀dọ̀ tèmi bó tẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ṣe lóbi tí ọ̀rọ̀ dé dúró yìí mo fẹ́ kí ẹ lo gbogbo àwọn nǹkan táwọn èèyàn mọ̀ mọ́ yín yẹn láti gba owó ẹ̀ fún mi owó mi ni. ẹ jẹ́ kí n kọ́kọ́ correct impression kan lórí wípé bí àwọn àbúrò yín wá wọn á fún mi lówó àbí nǹkan kan yẹn kò sí nǹkan tó jọ èmi kàn ń jẹ́ kó yé yín pẹ̀lú àlàyé tẹ́ ṣe sílẹ̀ wípé tí a bá sọ wípé a máa padà sí court pẹ̀lú àlàyé yìí ó máa lágbára gan yes kò sí ọ̀nà tá a lè gbé gbà ju wípé ó máa lágbára that's just the bitter truth tó wà mẹ́. ẹ ò lè ṣe. ẹ má jẹ́ ká ṣe the only thing tí mo tún believe pẹ̀lú ṣe ni wípé ẹ bá àwọn àbúrò yín sọ̀rọ̀ láàárín ẹ̀gbọ́n àti àbúrò mo dẹ̀ believe pé ó yẹ kẹ́ lè yanjú ẹ̀ that is it so ẹ máa ní láti ro dáadáa ẹ máa ní láti ronú dáadáa lórí ẹ̀ no problem you're welcome. okay. I think the tiles are still okay. What you are okay? Then I will peel up in here now.
wọ́n ṣì wà intact wọ́n wà very very okay kò sí nǹkan tó ṣe mọ́ but nǹkan tí mo kàn feel ni wípé a lè change painting yẹn like the entire colour ká lo nǹkan mi. anyway ṣẹ́yìn ni ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó dáa àti nǹkan tó yẹ kí o ní láti change báyìí pé painting lẹ fẹ́ change ni ẹ kò yẹ kí n mọ colour sample tẹ fẹ́ change sí so that I will be able to choose my colour. There's no problem with daddy ẹ má bọ̀ sá ẹ má bọ̀ sá daddy ìrẹsà ọmọ fèrèsé ní ìrẹsà ìrẹsà daddy wọlé omi kò sẹ́nu ní yàmọ̀dé lára ẹ pẹ́ fún wa owó òdúró máa jí mi pé ṣeré ẹ pẹ́ fún wa yóò dáa fún ọ. ṣé mo máa sọ fún yín lọ́fíìsì pé bàbá kú ẹni tó kù fún mi ní bàbá lélẹ̀. yóò dáa fún yín o ẹ ṣe èmi lèmi kù fún ẹ ń bàbá ẹ máa ń gbọ́ eégún létí ẹ̀yẹ méjì èjẹ́ díẹ̀ yóò dáa fún ọ. èmi tiẹ̀ sì rò bí yóò sọ fún mi pé ìyàwó mi rèé o. dádì ẹ ń kánjú ni sà ọdún yìí náà ló máa ṣe kọ́dún yìí tó parí ìyàwó alárinrin la máa ṣe ayé agbóhùn rásìmù ọlọ́run dẹ̀ nípa yín fún wa. àwọn ni wọ́n fẹ́ bá mi wá wo ibi báyìí láti change paint I need to change some things here so àwọn ní iṣẹ́ tí wọ́n nìyẹn. pé o tún fẹ́ kun ibi. bẹ́ẹ̀ ni sà. èmi rò bí òye ń kíkùn ni ṣẹlẹ yìí tẹ bá ti ka ìwé báyìí nǹkan ńlá lọ̀rọ̀ yín o. dadi a máa change kọlọ ẹ. lóun fagbára yín kà. ìwọ́dà mo fẹ́ rí ọ. ok sir. ìrẹsà ó gbọ́ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ n tí mo ṣe ń wá ọ kiri gan-an lọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ó sì fẹ́ fọlọ́run bẹ̀ ọ́ torí pé mo wo ṣàkún ọ̀rọ̀ yìí tó o bá fi ẹ̀gbọ́n rẹ lẹ̀ yóò sọ ọ lẹ́nu sórí àwọn tó bá ti lọ ibi tí wọ́n lọ yẹn tí wọ́n padà wá orí wọn báyìí kì í pé mọ́ ó mọ̀ kó ṣeé ṣe yóò bá wọn gbá pàdé lọ́hùn yóò bá wọn apẹ̀rẹ̀ pa ó tún lè ṣeé ṣe kó tí wọ́n ṣe kò yí ọ. kìnìún ó ti ta sí lórí ihun míì tí ó mọ̀ gan wọn ó kọ ìdí tí mo fi ní wá rí ọ lónìí gan-an nu ó kànkàn ṣẹ̀ṣẹ̀ yọ sí mi báyìí pé ó yẹ ń ṣàlàyé fún ẹgbẹ́ jù lẹ́sìkò mo fi ọlọ́run bẹ̀yìn ni mo fa alájọ bí bẹ̀yìn ẹ rọra fílẹ̀ sáyé tiẹ̀ gédéǹgbé ẹ mọ̀ bá tiyín lọ kò kúkú dí yín lọ́wọ́ àbò dí yín lọ́wọ́. dádì nǹkan tẹ́ ń bá mi sọ yìí àti ètè tí ń bá mi sọ tẹ́lẹ̀ kò sí èyí tí kò yé mi nínú gbogbo ẹ̀ ṣùgbọ́n mo mọ nǹkan tí mo lè ṣe tó ju èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lọ tó máa bí ẹ̀gbọ́n mi nínú tí yóò dẹ̀ lè ṣe anything kò sí nǹkan tó lè bá mi sọ màá continue láti ṣe nǹkan tó wà lọ́kàn mi ni. mo mọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mi lèmi bí ẹ gbàgbé ẹ fi gbogbo ẹ fi yá mi. dádì ẹ má wọrí ẹ ṣe gan o àgbàyàn àdálẹ mo really appreciate gbogbo nǹkan tẹ́ ti ń ṣe nínú family wa àgbàyàn àdálẹ ẹ̀yẹ́ dẹ̀ pẹ́ fún wa dáadáa àjọ ń lọ ní o ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ kì í bá yín mọ̀ ọkọ ẹgbàá ilé kẹ́ ṣu owó wíkẹ̀ndì bọ̀ ẹ ní sùúrù máa tó gbé yín dání ẹ sà ẹ rà sà so èmi náà ọba ràn lọ́wọ́ ṣùgbọ́n táwùsì yẹn kó bá ní ká change ẹ ká change because there is no time to be adjusting anything kó bá ní ká change completely we can do that just let me have your quotation right, and we are going to get everything done. kíkọ dákẹ́ bẹ́ẹ̀ kíkọ máa wo náà lórí owó mi lọ́yà sọ fún mi pé ṣé mo ní evidence tí mo lè fi prove ṣé mo ní nǹkankan tí mo lè fi sọ pé mi mo ní kò sí àzìmá kan jìyà lásán. ọmọ ẹdẹ ń gún mi gáragàra ẹ wo bí tó fi mí sí ẹ wo tó kàn mí lórí owó mi ẹ wo bí tó ń gbé second city room tó bí ojú òdìndín lé lọ.
burúkú yìí ni. Hello. Hello bàbá. Hello Báyọ̀. Ẹ̀rọ yọrí. Báwo ni gbogbo nǹkan? Mo ò bóyá ẹ lè bá mi organize irú meeting tí ẹ ṣe láàrin mi àtàwọn bro mi ní ilé àwọn dáàdì ẹ̀ bóyá kẹ́ tún jẹ́ ká ṣe mí ra ẹ̀. Owó ìjà tá ń jà yẹn ti mi gan ò nífẹ̀ẹ́ sí mọ́, ó máa ń sọ̀rọ̀ lórúkọ burúkú ni bóyá ká kàn jọ yanjú ẹ̀ láàrin ara wa. Ó kárí yóò dáa fún ọ láyé. Ẹn tí mò ń fẹ́ gan-an ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó ṣe rí náà ni. Ọlọ́run ó sì wà pẹ̀lú ẹ. Alájọbí ò wà ní fi ọ sílẹ̀. Eléyìí yóò ṣàrà ọ̀tọ̀ ó. Yóò yí ọ. Àdúrà rẹ ó sì gbà. Tí n bá ti dá a mọ́ lẹ́nu ní ìsìn tàbí wọ́n ló dá a mọ́ lẹ́nu bẹ́ẹ̀ ni n ó ké sí wọn kó o fẹ́ rí wọn. Ọmọ ńlá yóò yọ àdúrà yín ó gbà gbogbo yín wọn ò ní fojú sunkún yín ó káre. Ẹ ṣé gan. Ẹni ayé fún ọba jẹ́ gbọ́ alólówó làgbà kéèyàn fọláfẹ́ ni tí í ṣe tí ó wà ní Bíbélì gan ní ẹbí ti Késárì fún Késárì ẹbí tọlọ́mọlọ́m èmi mo ní kinní kan. ló mọ̀ tó tiẹ̀ sì wà sọ ọlọ́run ló máa ń bá rò bẹ́ẹ̀. yóò sì ní gbé fóònù. Tóbi èmi bàbá ẹ náà ni egúlé títí kàtìkà èmi ni wọ́n pè ọ́ o ibi tá a fẹ́ gbin obì sí Tóbi dẹ́ẹ̀hù ń bẹ̀ kí ni wọ́n ní ká ṣe. àmọ́ gbọ́ àmọ́ bà Yorùbá jẹ́ mo dáràn wọ́n látúnlẹ̀ ṣe bùrọ̀dá yín ló pè mí ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀ ó ti rí i pé eyín mú jọ̀bẹ lọ ó ti mọ̀ pé àìgbàkìtì lọ́wọ́ onílẹ̀ ọ̀sẹ̀ tí gbalẹ̀ wà fẹ́ lé lọ́wọ́ ẹni. ẹ ló mọ̀ wọlé bọ̀ mọ̀ wọlé bọ̀ àti wà ń bí àti wà ń bí mọ̀ bọ̀ just come yes mọ̀ bọ̀. Kárí ọmọ ọkọ ìrẹsà ọmọ olówó òdòdó ọmọ ajífẹ́pẹ́sẹ̀rí owó òrànró àwí ìmẹ́nu kò ń tó. Grandpa, please, this is not about Oriki. Èmi níbi tí mò ń lọ àṣìbá àwọn náà sọ pé àwọn fẹ́ rí wa olórí ẹbí àwárí ẹ̀sán kò tẹ́ bá fẹ́ sọ. ẹ wo bàbá ẹ má ní kó dákẹ́ gbogbo wa la ní important láti ṣe ní bíbá òun ṣá lọ pé meeting. Of course. ẹ kọ́ sọ̀kọ́ tó máa sọ ká get out kúrò níbà. àwa níbi táwọn à ń lọ kò ṣe pé bóyá ṣe ní àwọn rìn kiri láti lọ máa tọ. ó ti dà bẹ́ẹ̀ bá gbọ́n jù lẹ̀ sálẹ̀ gàn tó mi ẹ̀yìn mo sá ti. kí ni. mo kú o. ó ti o. ìyá mi kò tí ì tú ọ̀rọ̀ gan kò tí ì lè tó yìí property tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀yin kọ́ lẹ ní but at this stage we are ready to give you everything. everything. àbọ̀gbọ̀ gbogbo tó ṣe yìí ó jọ lójú gan-an tí ó wà lẹ́yìn náà kì í ṣèwọ lóní àwọn ọmọ tó ń ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn wọ́n sì ti fún ọ́n tiẹ̀ àbẹ̀wò wa ni. ẹ̀gbọ́n mi ẹ̀yin ni Ọlọ́run mi àti Jésù rẹ̀ ṣàánú mi ẹjọ́ ẹ máa kó lọ ẹjọ́ máa kó lọ ẹ̀gbọ́n mi mo ti kú ẹ máa kó lọ ẹjọ́ torí Ọlọ́run ẹni sori burúkú ẹjọ́ máa kó lọ.
ó ṣeni láàánú wípé ìwọ ọ̀gbẹ́ni Báyọ̀ ó tún lè wu irú ìwà ìbàjẹ́ báyìí lẹ́yìn tó ti bá àánú Ọlọ́run pàdé. Àmọ́ ní báyìí ilé ẹjọ́ ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ò ní àròjinlẹ̀ kankan rárá ó ò dẹ̀ ṣetán láti ṣíwọ́ ìwà ìbàjẹ́ ní híhù. Ìdájọ́ mi rèé. Ilé ẹjọ́ yìí sọ ìwọ Báyọ̀ Àrẹ̀mú sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. As your lordship pleases.